إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة الحمد لله أن تصلى الله سبحانه وتعالى يريد توصي عنه في بداية قال أشتك وعينيون أجوك تعدينوه وسكتا وصوابي الأول الجراد أتقول مالاكو أتقول مجدني وقلت الجراد عن الله السلام عليكم ورحمة الله وبركاته أنا أبا وليتي لين ونباب قول الرجل للرجل ويلك جنو أنا أقول متى àti mẹ́ta lé ní ọgbọ̀n 333 gbólóhùn tí èèyàn bá sọ fún ẹlòmíì wípé wẹ́ẹ̀lá kó bá ṣe fún ẹ hadithi tí ó wà lábẹ́ ẹnu ọ̀nà àbáwọlé wọn ni hadathana Musa. فقال اركبها فقال إنها بدنة قال اركبها قال إنها بدنة قال اركبها قال فإنها بدنة قال اركبها نعم بدنة قال اركبها ويلك. قل حدثنا موسى وي حديثي فوا حدثنا حمام صفوا قال تدع وتعدى لو لا تدع أنس مالك رضي الله تعالى عنه ما رجع النبي صلى الله عليه وسلم رأى رجلا ولي على قريك يسوق بدنة قم فرقم له فقال اركبها أنت صلى الله عليه وسلم على قريك يقول قرقمي فقال إنها بدنة من بدنني wọ́n ní bàdà nàyẹ ni wípé òun fẹ́ẹ́ fi ṣe hádìyù ẹ̀rẹ́ tó ń fẹ́ẹ́ fi ṣe ìjọsìn tó ń wá gbòòbò kọ́ọ́lá ní kẹ́bùhà kan tó sọ́lá ń sọ fún pé àníkòògùn kọ́ọ́lá iná ha bàdà ní hádìyù ni èyí òun fẹ́ẹ́ fi ṣe sádákà nípa ìjọsìn tó ń lọ sí àwọn sọ̀tàlá ń sọ pé kẹ́bùhà àníkòògùn wọ́n tún sọ lẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ náà. lẹ́yìn ìgbà yẹn òjijì ọlọ́run tó wá sọ fún yí pé wáìlẹ̀kì wọ́n máa fi fún ẹ ọ̀nà wáìlẹ̀kì gbólóhùn kan tó ṣe pé wọ́n máa ń wí fẹ́ni tó bá ṣe kí ni o tó bá kó sínú ìparun wọ́n wáyé sẹ́hìk tó dẹ̀ lẹ́tọ̀ọ́ sí kórè ìparun yẹn wọ́n lọ wá lórí ahọ́n Ànábì sallallahu alaihi wasallam لتأخر المخاطب عن امتثال أمره nípa agbẹni táwọn sọsọlá ń bá wí yẹn kò tètè tẹ̀lé àṣẹ táwọn sọsọlá ń sọ tó fi gbólóhùn wáyé làkì àbí ká tiẹ̀ ní ìgbà tó yẹ pé gbólóhùn tí wọ́n bá sábà láwùjọ wọn ni wọ́n jáde lẹ́nu Ànábì sallallahu alaihi wa sallam min ghairi qasd kó kẹ̀ jáde láwọn ẹ̀ kò gbèrò pé kíkọ àrùn ajẹ́ tiẹ̀ ìgbéjẹ́ fún tiẹ̀ ètò máa ṣe fún ẹ ọlá pé ohun tó gbajúmọ̀ ní
ẹlẹ́nu ní ọ̀dọ̀ wọn ni wọ́n kàn wá lórí ahọ́n rẹ̀ ìnàbẹ́ yìí ni kọ́ọ̀tù láì jáde kó gbèrò ohun tó wà lábẹ́ ọ̀rọ̀ yẹn. hadisi yìí táwọn ní ká wo àgbẹ̀yò la máa rí mẹ́ àkọ́kọ́ a máa rí níbẹ̀ dalilun ala jawazi rukubi al-hadi ìtọ́ka níbi ó tẹ̀sán èyàn lè gun ẹran tó fẹ́ lọ fi ṣèjọsìn èyàn fẹ́ lọ fi ràkún mi ṣèjọsìn níbi iṣẹ́ hajj rẹ̀ tó ṣe bóyá ó ṣe sàmọ́tò ní wọ́n fẹ́ fi ṣe ìjọsìn so ẹran yẹn kò lè máa fà á lọ láti ó lè gorí ẹ̀ ogun ọba àjọ gbígbé ìjọsìn ní ẹ̀fẹ́ ṣe ọjọ́ wájibà àbọ̀dọ̀ ìjẹ́ tàtọ̀wọ̀ ìwọ̀n yẹn kà ṣe iṣẹ́ àtìgbọ́ rẹ̀. àgbọ̀yé kejì náà máa bá ń nọ hadith yẹn òun ni wípé tẹ̀sílẹ̀ rẹ̀ fàtúwà ìdájọ́ ẹ̀sìn ó lè máa wá nǹkan ní ìgbàlódé yẹn máa rìpíìtì ẹ̀. kí ni ìdájọ́ ẹ̀sìn tó wà mẹ́ẹ̀ òun ni pé kì í ṣe ẹ̀ka kì í ṣe ẹ̀mejì kì í ṣe ẹ̀mẹ́ta làwọn sọ̀tàn láwí gbólóhùn èrìkàbà ọ̀yẹ́ ni pé yẹn lè máa fara ìdájọ́ ẹ̀sìn yẹn ló ti bó ti wí lẹ́ẹ̀kan nígbà bó ti wí lẹ́ẹ̀kan bí o ti gbọ́ yẹn kọ́ bàbá rẹ̀ lọ kò fẹ́ yí pé ó wí bí kíni o bí ó rí ẹ mẹ́rin. tó bá kẹ́lẹ́ àtò máa gbọ́ yín nù hadith yẹn ti pé afẹ́kí yẹn ti sára pàpà lo àṣẹ àti ìbáwí fẹ́ni tí ó tètè ṣe kíni o tí ó tètè tẹ̀lé àṣẹ tí wọ́n bá pa. bákan náà nínú ọ̀dà tó máa bá nínú hadith yẹn gẹ́gẹ́ bí àgbọ́yé a máa rí níbẹ̀ jawazu musayaratil kibar ìsáfàr ìpè tá a bá fẹ́ sẹ́rìn àjò wọ́n bá jáde pé kìkì ní ọmọ kékeré ní ọ̀la rẹ̀ àgbàlagbà wà bẹ́ẹ̀ torí wà á nílò kẹ́bí ọ tọ́lá àgbàlagbà nìyí ìdàrọ́ maslahatan lis-saghir tọ́ba rí wọn tó lè jẹ́ ìwúlò ọmọdé láàyè àná àni irshadihi ilayha òní kù ńlá láti tọ́ sọ́nà yìí fi ọ́ yá lọ sí. náà lọ́ba ti Shaykh Ibn Taymiyyah rahimahullah ni wọ́n fi sọ wípé gbogbo òjókòó yóò wà báyìí yóò tó wáyé pé kìkì náà ọmọ kékeré ni òní tọ́jọ́ àwọn ọmọ kékeré nìyí kò ní ti sùúrù nǹkan méjì bẹ́ẹ̀ sì jẹ́ al-ghulu wal-jafa al-ghulu òun ni àṣejù al-mubalaghatu fil-amr àṣejù náà lámọ̀dì yóò máa tọ́wọ́ àwọn ọmọ kékeré wa púpọ̀ jù bó ti já sí pé ìsàsè ètò tàṣàkù yóò máa lọ́dọ̀ àwọn àgbàlagbà ọmọ ẹ̀fẹ́ méjèèjì la ní ara ọmọdé àràgbà ọmọ ẹ̀fẹ́ kìkì ní ọmọdé kékeré a máa gbóná gbogbo gbà àgbàlagbà máa ń bẹ́ẹ̀ ìgbà tó bá yẹ kó tutù gbà mí yóò ṣe kéré ọ àtùtù ọmọ ẹ̀fẹ́ tí yẹn bá fẹ́ tíráfùlù a tún máa rí i pé ọyẹ kí yẹn bá gbà jáde torí àgbàlagbà àlùkò sẹ́lá lágbà ẹ̀ sì ní pé àgbàláwọ́ àwọn òṣèlú ti yẹ ẹsẹ àwọn tún kẹ fún wọn ṣùgbọ́n òun yẹ ọmọdé agbára wa kí ẹ wá gbéra látòdì sí Mẹdínà látẹrẹ lọsímọkà kọ́ máa rìn lọ ewu tó wọ bíi 500 kilometres kí ẹ kẹrin mọ gbọ́dọ̀ ń rìn lọ bẹ̀ ẹ mọ̀ pé ọjọ́ bíi kí ẹ fẹ́ máa lọ síbi irú àwọn ọmọ kú àgẹ̀gẹ̀ bí ẹ bá kó gbogbo lọ ní wọ́n ní ó dúdú bẹ́ẹ̀ lọ bí ẹ bá torí dáadáa ní gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ lòún lọ ìmọ̀gbàlagbà rí bí ọba bẹ́ẹ̀ lọ sí ìjọ sílẹ̀ nǹkan lórí ẹ̀ náà tó bẹ́ẹ̀ láti rí i pé ọ̀sẹ̀ tó kí ẹ̀yẹ máa bá gbà rè kí ẹ̀ máa tó àpò tọ́lá gbàlagbà nìyí tó bá rí mọ́síláha tó máa máa já àtúnṣe fún yẹn ọmọdé láàyè àná àgbàlagbà oníkùnlẹ̀ láti ṣe kéde o láti tọ́ ọmọdé sọ́nà láti ṣe nǹkan yẹn. hadisi mi tó tún wà ní abẹ́ báíbù
waylak kéèyàn sọ fún yẹn yìí pé waylak tó máa ti fún ẹ̀. حديث يقول من جهة مكة لي عدوني حدثنا إبراهيم بن المنذر حدثنا إبراهيم بن المنذر قال حدثنا أبو علقمة عبد الله بن محمد بن عبد الله بن أبي فروة حدثني المصور بن رفاعة القرظي قال سمعت ابن عباس ورجل يسأله فقال إني أكلت خبزا ولحما فقال ويحك تتوضأ من الطيبات. حدثنا إبراهيم بن المنذر حدثنا هو حديث إخوة هنا أبو علقمة هنا عبد الله بن محمد بن عبد الله قال أبو بن أبي فروة عبد الله بن أبي فروة حدثني مسور بن رفاعة القرظي ونمضى عبد الله بن عباس رضي الله تعالى عنهما ورجل يسأله ọkùnrin kan sì ń ṣe ìbéèrè lọ́dọ̀ Abdullahi ibn Abbas ìbéèrè tí ń béèrè lọ́wọ́ rẹ̀ ó ní inni akantu khubzan wa lahman hal atawaddo mo jẹ búrẹ́dì àtẹrẹ tí màá sálù aláfù afáwọn Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma wọ́n wá dá lóhùn pé wáyé hajj wọ́n máa ṣe fún ẹ̀ ọ̀gá ni wọ́n bá wí gbólóhùn yẹn wọ́n ò gbèrò ìpè àbíkẹ́ni yẹn parún bẹ́ẹ̀ ṣùgbọ́n kẹ́tí sábà ń wá lórí ahọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà lọ́dọ̀ wọn ni white house ló máa ṣe fún ẹ̀ àtàtàwá ń gbọ́ ó nínú pẹ̀lú bẹ́ẹ̀ ọ́ máa sàlọ̀ lápá ọjọ́ nǹkan tó dá àbá ọmọ tó ń sọ ni lẹ́ẹ̀rí wọ́n ní white house yìí àmọ́ wí gbólóhùn yìí lè máa yóò ń kẹrù fẹ̀yìn láhùn ayé lè máa yóò ń kẹrù fẹ̀yìn láhùn àbí fẹ̀yìn lóhùn bìtàrà fókì wọ́ràhùnà. لما ينكر فعله بترفق ورحمة ẹni bá bá sàdàgbò ohun tó ṣe yẹn a máa ń wí fún yanni pé a fẹ́ ohun tó ṣe yẹn bìtàrà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé wáyé hajj ọrọ̀ṣùnà àti fáànù ẹni pé kìí ṣe ohun tó wá nílé koko wọn nínú àgbẹ̀yìn tá a máa bá bẹ̀ yẹn a máa rí níbẹ̀ pé ẹ̀rí ń sọ fún ẹgbẹ́ ádámù ojú obìnrin wọn lọ kìí ṣe dandan ní káṣí àlùwàlá mímọ mọ́sàtì nẹ́rù nínú ìmọ̀kúlà níbi ohun tó bá fi pé iná ti fọwọ́ bà nínú ohun tá a jẹ. a lè fi amú hadithi tẹ fún wa nínú tẹ́lá ní àtàyè hadith. ó wà nù rẹ̀ yìí pé hadith tó lálàáfíà rẹ̀ àtẹ̀sí ti fi sahih Muslim. يتوضأ مما مست النار حديث يبان هذا في قوم كيني مرة قد كي يعني وانت حديث من باب الجواز هذا استحباب أي يستحب منه الوضوء كنت بس وادي كينيو بس وادي أمر لكن أمر يوضع وافاد أصول وني على أمر للوجوب كنت كده داني وأما الأمر هناك فللاستحباب إن جاء متعفى nítorí pé adúgbò àtàtìrí hadithi mi ìgbà àwọn sọ̀sọ́lá ọ̀fà apẹ̀rẹ̀ tọ́jà jẹ ọ̀yà jẹ sàkàsàkà ìgbàdàn ọ̀yà jẹ tó báyìí ọ̀dẹ jọ̀bẹ́lẹ̀ ọ̀sàlùwà láàmì wọn lọ kírun. ọ̀rọ̀ bọ́ di rẹ̀ nísì ó yá kí ọ̀rọ̀ tó padà kẹ́yìn nípa rẹ̀ nìyẹn ṣùgbọ́n àwọn afá máa ń gbé sábẹ́ pé mímọ ìsàhàbò lágolówó náà afẹ́kásí àlùwàlá mi lóòótọ́ wá ní sí ọ ìjọba ṣùgbọ́n kí wọ́n tó sọ̀rọ̀ abẹ́ ìjọba ṣùgbọ́n kí wọ́n tó yí kú ní ìjẹ́dẹ́dẹ́ nípa pé apàdà aláǹtò sọlá ń tọ́ jẹ ẹrẹ sunsun ó ti ń sè ọjà ẹrẹ sunsun ó sì yọ ọwọ́ mbẹ́ ọdẹ tí lọ́ọ́ fi kí ni ọ ọlọ́kírun láì sí àlùwàlá mi. àbáwá irú hadith yẹn torí kò parẹ́ hadith yẹn wà jẹ́ hadith kìnnìún mi bá bí al-istihbab pé afẹ́ bẹ́ẹ̀. wọ́n sábà wo hadith dáàkà yìí pẹ̀lú béèrè tó ní béèrè ṣe ìgbé sí màá ṣe àlùwàlá nígbà tí mo jẹ búrẹ́dì àti ẹran káàtó lẹ́nu àbáṣọ pé wáyé hajj ó tún sọ̀rọ̀ àlá lórí nǹkan dáadáa búrẹ́dì àtẹrẹ àwọn àtúntò àlá sórí rẹ̀ sálọ̀ àlá rẹ̀ wá ti jáde. wọ́n ní àgbáyé náà bá nù hadith yẹn
òun ni pé fi ìdálé ìtọ́ka wà bẹ́ẹ̀ àlẹ́ àádẹ́mi wojú bìlúwòdó nígbè kìí ṣe dandan ní kéèyàn sọ̀lù àlá mímọ́ mọ́tàtì nẹ́rù nínú mákúlà kìí ṣe dandan láti sàhàb pẹ̀lú hadith yẹn tàbá fẹ́ lo hadith tí ò ní jáde pàápàá pa súnmọ́ kẹ́sì tó sì gbádùn. ó ti kílẹ̀ àdìẹ bẹ́ẹ̀ so kìí sọ̀rọ̀ ẹ̀yẹ làlù àlá yẹn ṣùgbọ́n ó lè wá ní bábí àlẹ́ náà tí a fẹ́ bẹ́ẹ̀. hadith mi ní abẹ́ báàbò ìwí fún èèyàn yìí pé wáyé làjì tó máa ti fún ẹ. wọ́n ní حدثنا علي. حدثنا علي قال حدثنا سفيان قال حدثني ابو الزبير عن جابر قال كان رسول الله صلى الله عليه وسلم يوم حنين بالكهرباء والطفل في حجر الجبال وهو يقتل فجاء رجل فقال عدل فانك لا تعدل فقال ويلك ومن يعدل اذا لم اعدل قال عمر يعني يا رسول الله اضرب عنق هذا المنافق فقال ان هذا مع اصحاب له او في اصحاب له يقرؤون القران لا يجوز تراقهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية. ثم قال سفيان قال ابو الزبير سمعته من جابر مثل سفيان رواه قرة بن عمرو عن جابر قال لا احفظه عن عمرو وانما حدثناه ابو الزبير عن جابر. حديثي إليه يا طفيل خاصة معنا هذا موار وأخواني فهو ودارتي حديثي صلى الله عليه وسلم. حدثنا علي صفواني سفيان وي حديثي كان أبو الزبير قال جابر قال الله صلى الله عليه وسلم يوم حنين ní ọjọ́ ogun Hunayn bìlì Ji'rana níbi tó ń pè ní Ji'rana wọ́n ní wọ́n ti burú bẹ́ẹ̀ dẹ̀ ní góòlù tútù ń bẹ nígbà ya Bilal ìyẹn ní kó kó máyà níbi tí ó kó sí oko máyà wọ́n hùwà ya kò sínú. àdúgbò sálá bẹ̀rẹ̀ sí ní pín góòlù yìí àwọn tó lẹ́tọ̀ọ́ sí ọjà àwòrán jùlọ lọkùnrin kan bá bá nàbì sallallahu alaihi wasallam ọkọ aláǹdì wọn lè nàbì ṣe dọ́gba ọ la ilaha illallah fa innaka la ta'dil torí wọn tó ń pè ó láàrin òpin rẹ ó ṣe dọ́gba ọ ọkọ aláwọ ìlàjì. Ìjọ Ọlọ́run sọ pé wáyé láti ó máa fi fún ọmọ ìyá àdìlù ìdá lámù àdìlì alógún tó bẹ́ẹ̀ kó ṣe dọ́gba débi ànẹ́bí ọ̀bá rí dọ́gba sí mọ́. ọ̀la ọmọ àfa ọmọ òrùn àti wáyé pé dá àní ìyá Rasulullah ọmọ ìbò ọ̀nà ọkọ̀ àádálìmọ̀ náà kéde yọ̀ǹda fún mi lórí òjijì Ọlọ́run. kí n gé ọrùn mùnàfíkì yìí bọ́lẹ̀. فقال àwọn àtọ́fà yìí pé ìnà hádà àwọn sáré má gbọ́n ẹ̀ bọ́lẹ̀ kó fi lè jírí iṣẹ́ rẹ̀ lọ́lẹ́ jẹ. olùdádàkú dàálẹ̀ kan ní ọ̀jẹ̀. ìnà hádà sórí eléyìí mọ́ ashabillahu wọ́n láwọn ọkọ̀ jẹun. àyè fi ashabillahu ọwọ́ àná àwọn ọjọ́ kan tí wọ́n wà fún àwọn ọjọ́ ni yaqra'una al-Qur'an wọ́n máa kí al-Qur'an la yujawizu taraqihim turqawatu jamu rẹ̀ ní taraqi idha balaghat at-taraqi jamu turqawa tí wọ́n bá kékọ̀ọ́ àmàyí. Kùránì yẹn ò ní débi egun méjì tó gbé kíní tó ń bí báyìí láàrin ọrùn sọ̀rọ̀ kó wa kílẹ̀ lè pé
kílẹ̀ dìbò káàkiri àbọ̀ àwa abájọ mo máa tó àìsàn wa lọ jí lára máa gbé nìyẹn náà mo fẹ́ kẹ́ ẹ pè bó ní ẹ tó ìbò ní pè kí n gbọ́ kílẹ̀ dìbò láti fẹ́rẹ̀ kọ́ wíwẹ̀ làárọ̀ bí ya wọ́n pè ní sákíà wọ́n ò fẹ́ pè ní sòròkú wà káwọn lọ sí ẹ lọ yí èdè gbígbé ẹ̀ náà mo fẹ́ kẹ́ ẹ pè bó ẹ̀ jáde. kìnní méjèèjì tó gbá ọrùn mú tó ní kó ń jẹ́ ọmọ akọjá lọ́sẹ̀ tí wọ́n máa fi láàyè yẹn wọ́n máa kékeré àyẹ̀ ni kò dẹ̀ sí ní ṣe kíni o kò ní kọjá bẹ̀. yamruquna min ad-dini kama yamruqu as-sahmu min ar-ramiyya. àwọn ọmọ ẹlẹ́yìn àtòwú yìí ní ọ̀gbẹ́ni tí wíìkú yìí sí ni wọ́n á máa yọ kọ́rọ́kù nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí ọfà àti máa ń yọ nínú ọrùn rẹ̀ tí ó sì ní padà bẹ̀ mọ́ àti ẹnì kẹta ọfà kọ́ máa tún padà síbi tó ti irọ́ o. ثم قال سفيان ní Abu Zubair ní mo gbọ́ lẹ́nu Jábìr wọ́n mọ̀ sọ fún Sufyan ọ̀dọ̀ wa ò kúrò àti ọmọ Jábìr wọ́n ní lá àkàzù mi àmọ́ ó ní mi hadith lọ́dọ̀ àmọ́ ṣùgbọ́n haddatnahu ṣùgbọ́n àwa sọ fún àbí haddathana ṣùgbọ́n sọ fún wa ìyá Abu Zubair Jábìr lẹ́yìn kọ́rọ̀ àwọn àwárí mo ní sọ̀rọ̀ wọn yìí. wọ́n dábàá wo hadithi àwọn àrífẹ́ dalilu ìtọ́ka ni wípé ìtọ́ka lọ jẹ́ wípé báàdọ̀ náà apáta àwọn èèyàn kan bẹ tí wọ́n kí alùpùpù àná níta ṣùgbọ́n o láàyè tàmọ́tàkù nàbí àgọ́ ìrọ̀ wọlé àbáfínà wọn ò ní mú kúra yẹn lókùnkúndùn débi padà rí lára wọn níta gẹ àdẹ ní rí lára wọn nínú. ètò ìbálòpọ̀ àyẹ̀ kò ní dẹ́mi wọ́n. àtẹ̀rẹ̀ àwọn kàwárí jù nìyí o kàwárí jù tọ́jọ́jà mú fún kárìjì jù àwọn kàwárí jù jáwó rẹ̀ ní àwárí jù àwọn tó ṣe pé ìdánimọ̀ ọwọ́ òun ni kí wọ́n taka láṣẹ bí irú ànẹ́bí sallallahu alaihi wasallam òun láṣẹ gbogbo mùsùlùmí. kọ́lá kìí ṣe bá lọ kọ́láṣẹ tí ń darí mùsùlùmí nàìjíríà nìkan wà àmọ́ aláṣẹ tó ṣe pé àìníye nàìjíríà ló dẹ̀ ti wà lábẹ́. àyà sì wàá kó wọn báyìí ó dẹ̀ fi ìṣàlẹ̀ sallallahu alaihi wasallam. ẹ bá ti rẹ́ni tó pin jù ó mú lára àwọn ọ̀gá wọn àwárí jù pé lẹ́yìn ẹ̀ bá ga tó lé báyìí yọ̀ọ́dẹ̀ sálà rẹ̀ ó máa bá sọ kalẹ̀. lógo owó kejì òun náà ní ìtakò àpá àwọn olùmọ̀ tí wọ́n dúró déédéé nú ẹ̀sìn. kò sí ẹni tó nímọ̀ tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wa sallam àyà sì kú ó sì fèsì. ẹ̀fẹ̀ ìdánimọ̀ méjì yẹn la máa fi mọ̀ wọ́n taka láfẹ́ wọ́n taka àwọn olùmọ̀. ẹ̀rí àwọn kàwárí jù ní ẹ gẹ́gẹ́ bá ti mọ̀ yín pé wọ́n ti di sáfù làwọn nìkan mú dìdì sáfù. dìdì sáfù ni wọ́n mú tó ṣe wípé àwọn náà tún sẹ́yìn tó ní àwọn àtọmọgbè lábẹ́ tiwọn àwọn náà ń pè ní àròrí ìyá àwọn náà tún ní àwọn ọ̀daràn lábẹ́ rẹpẹtẹ ẹ̀rí gẹ́gẹ́ bá ti mọ̀ wípé àwọn sọ̀lá ń sọ wípé Bani Israel nínú hadith Anas bin Malik رضي الله تعالى عنه قال إن بني إسرائيل ونسأل عام إسرائيل تفرقت 71 فرقة وقم 71 فهلكت 70 فرقة وخلصت فرقة واحدة
àwọn sáwùtì ló dẹ̀ parẹ́ ẹ̀yọ̀kan ló là. àyínlẹ̀ ummati àti pé ìjọ mi sì níyì wọ́n máa gbé sí kíni wọ́n á gbé sí 72 àwọn 71 máa ṣe kíni wọ́n á parẹ́ ẹ̀yọ̀kan máa là. wọ́n dẹ̀ di òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam lérè wípé àwọn owó ló máa là ó ní al-jama'a oríṣiríṣi hadithi ló fi ṣàlàyé lẹ́yìn fún wa nínú hadithi mi wọ́n sọ wípé àwọn Yahudi wọ́n fi sí 71 ìyẹn hadithi ti Abi Hurairah radiyallahu ta'ala anhu ìyẹn wà ní sọ́nù Tirmidhi àti Ibn Majah wípé àwọn Yahudi wọ́n fi sí kíni o 71 tàbí 72 àwọn ọ̀rìn yóò bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ìjọ yìí máa fi sí 73. wọ́n á béèrè fáwọn sọ̀sọ́lá nígbà tó ní gbogbo àwọn yẹn ni wọ́n tẹ̀sí máa parun wọ́n ní kulluhum fin nar gbogbo ọdún náà wọ́n bá wà illa millatan wahida afẹ́yọ̀kan wọ́n á ní òjijì ọlọ́run dání òjijì ọlọ́run ní bẹ́ẹ̀ ni ma ana alayhi wa ashabi àwọn tó bá wà lórí ohun tí mo wà lórí ẹ̀ làwọn sábẹ́ dalilu nìyẹn èyí tí gbogbo ìjàmbá ayé tí wọ́n lọ sọ fáwọn ẹlẹ́yọ̀kẹ́ yẹn aláyọ̀ wọn tẹ̀ra wọn jẹ ni o àwọn ẹlẹgbẹ́ ayé eléyìí ti ń lọ jáde náà láwọn ọ̀kẹ́ ni aláì wọn tẹ̀ra wọn jẹ wọ́n ti já pẹ̀lú àlàyé ma ana alayhi wa ashabi. ali rasulu ala al-khuruj wa ali sahaba kanu ala al-khuruj al-jawab la kẹ́kọ̀ọ́ wọn ti já ọ̀rọ̀ díẹ̀ ní òṣìṣẹ́ ọlọ́run náà ti yẹjú ọ̀rọ̀ kò dojú rárá nínú nǹkan wọn. òun làwọn tó kú sínú àwọn sọ̀sálálá kúkú dùn. wọn ò lórúkọ wọn ò lábì yóò dáhùn sọ̀sálá ti sílẹ̀ yẹn náà lọ. akẹ́ máa bínú wọn là ní báyìí lọ sẹ́ẹ̀ ní mi. tó fà bínú mi eléyàn. ẹ̀mí náà àwọn ẹni èyí dáhùn kò sáláńdẹ̀ ti gbélé ó ti tó wa. àwọn ahlu sunnah tí wọ́n jẹ́ jàwá yẹn wọn ò lórúkọ míì tó yàtọ̀ táwọn àti ẹ̀ máa wá wá rí wọn ò dẹ̀ ní àmì míì ju pé ìlànà rẹ̀ yìí rẹ̀ sani. ìdí wọn kọ̀ọ̀kan wọn sí bí àwọn eléyìí jàwá àwa ní òbí parapọ̀. èèfé ńgbà tá a bá múra bẹ́ẹ̀ láti sọ pé àwọn ni ẹ̀kọ́ àwọn kẹ́mbẹ́ wọ́n ti fi fìlà báyìí. àròsọ ní ẹ̀ bá ti rí kẹ́ anáwó hàzẹ̀ mo bá lẹ́nu tó dé ìlà tó dé ìbá déwé ẹ̀ mọ́nà àwọn kẹ́mbẹ́ tá a mọ́rù fìlà yìí mọ̀ yàá sùn. ẹ̀rọ bí mo lọ ra fìlà lọ́jà ni má rà kúra. wọ́n sọ fún àwọn ẹ̀kọ́ shabab alhamdulilayi dáa pé àti òsè súnmẹ̀ báyìí ẹnu ní yóò múra dáadáa báyìí ṣùgbọ́n kò ní sí fìlà lórí ṣe báyìí àwọn kẹ́ńtẹ́ tó yẹ kí wọ́n ti mọ̀ wọ́n pé wọ́n máa gbórí káàkiri apc mẹ́tẹ̀ ni wọ́n láwùjọ. wọn ò ní ìdánimọ̀ àgbà ọba tìrí láwà ní báyìí ọmọ fáwọn kan bẹ ní ọbẹ ní Yemen ní Jordan ní bọ́sí máa ń wí tó wàlá ẹ̀ ti bí fìlà ní kẹ̀kẹ́ láwà nínú ẹ̀dẹ̀ fẹ́rẹ́ ní Sudan ìpásá wọn ni orí tí wọ́n ṣe bàbá tutù aṣọ ni níjọ́ tí yẹn bá kú gan-an ó tó sí yẹn lọ́la ọkùnrin náà ó kú máa wọ̀ ọkẹ agbẹnugba kásàkásà ń wá àwùjọ ọdún ọlẹ́ ń sè gbadá bí lọ sí olùkọ́ láwọn àṣàtún àtàwọn sálẹ̀mì wọn tọ́ba wọn wáyé tì lọ báyìí àwọn máa bẹ̀rẹ̀ ní pé yá ustaz alhamdulilayi yawma al-jumu'ah. wọ́n bẹ̀rẹ̀ àwọn èèyàn àwọn ọ̀gá tí wọ́n kó akáàkiri náà máa sọ pé ẹ wò ó ẹ̀yin mọ̀wúláàdẹ sọ́nà àti abájú lọ́ọ́ ṣe Islamic studies mọ̀wúláàdẹ ni wọ́n bá ń pè wá ẹni tí ò rí ta tí ò lajú tó wà ní yàrá alhawashi àwọn tó ń bẹ ní ẹ̀yìn kò lè ibi táyé parí sí
a máa rí nǹkan àfáàrí tó wà ní. àwọn ọ̀làdẹ̀ ọ̀gẹ́fẹ̀l yóò lè ní ìrẹ̀ pé òkú olúwa ọ̀làdẹ̀. bàbá sọ pé kí ló ń sọ wá ní Islamic studies àṣàtúntò àyà ní ọ̀gẹ́fẹ̀l àwọn ọ̀làdẹ̀ yóò tún pé ọ yóò tún sàmọ̀ ọ̀làdẹ̀ ní òkè ọ̀ wọ́n fi ọgbà ẹ̀yẹ nìyẹn. lórí tọ́ba láwọn ọmọ yẹn wá fún bíi 50 ìjọba yìí ṣùgbọ́n àwọn yẹn ń wí sí àwọn alùsùn lẹ́ni o torí bí gbogbo lọ́ọ́ ti ń kájí alẹ́ báwọn ọ̀daràn ti wà ní Nàìjíríà yìí ó dẹ̀ ti wà láwọn orílẹ̀-èdè àgbáyé náà kó dẹ̀ wà ní Sùrùdíyà. nígbà tó kẹ́ náà ọmọ ìyá ń béèrè yìí ké tó ti yẹ ká rí nǹkan fẹ́ ń Sáúdí mo ní dáwọ́ òwúlò mọ́ nìyẹn kí láwọn afáwọn ṣe kú túbà ní. èmi nítorí ipa ní ọ̀daràn mẹ́la fi ń bá wọn sọ̀rọ̀ pé ẹ má sọ ọ̀daràn mọ́ tó máa jáde pé gbogbo apáta kẹlẹ́mẹ́lá ìkà àti tani ṣe wà sí àwọn mọ̀lẹ́kà. ẹ ti gbọ́ pé mọ́lákù kẹ́mbẹ́ náà mọ̀láyíkà muwakkalun bí yàní bí àyíndọ́sì àlùmọ̀láyíkà àmùsáàlì. ẹ ti gbọ́ rí ike ńgbà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ka àwọn ọdẹ tí wọ́n pín fún mọ́lákù kọ̀ọ̀kẹ́ ẹ wá rí kàtó yìí pé iṣẹ́ ẹ tiẹ̀ òun ni pé máa ti wá sí àwọn mọ̀láyíkà. torí àwọn mọ̀láyíkà ti wọ́n oníjẹ láyà ọ̀tún ní lọ́ àmọ́ràn ọ̀hún wọ̀nyẹ̀ fàálù náà wáyé wọn. àwọn ilé ẹ̀kọ́ lọ́rọ́ sí. nítorí ọlọ́run ti gbáwò òjíṣẹ́ dìde nítorí àti wà làwọn olùmọ̀lẹ́ ti jogún àwọn ànẹ́bí ọlọ́run. sọyọ wàá tó kọ tẹ́ḿbẹ́lú sọ̀rọ̀ níyà nígbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ wọ́n ti rán àwọn ọmọ tó ń yà tó lóró ẹ̀ ń gbàgbé àgọ́. àwọn àfọwọ́sí àmà wa rí ohun tí wọ́n fi máa báwò yẹn sọ̀rọ̀ pé àti olóró ọ̀dà ẹ má jẹ́ sotọ́ọ̀bù mọ́ra òkùnkùn náà. wọ́n lára àfọwọ́sí máa sọ ṣùgbọ́n tí ọ̀gá kí la fẹ́ máa sì kárí lé lórí. so nípa bẹ́ẹ̀ àwọn jama àyẹn ọ̀kẹ́ wọ́n yóò fi wọ́n ọjọ́ sínú àmì sọ̀sálàmì sínú àmì sallallahu alaihi wa sallam ẹ wá rí gbogbo àwọn 72 yìí táwọn sọ̀sálàmì náà ni wọ́n máa wọ̀ àfẹ́yẹ wúrò kan ṣé gbogbo àwọn ẹgbẹ́ yìí ti ń bẹ láwọn ìlú yìí káàkiri náà kẹ́ máa kà wọ́n ní wàhùn ni àwọn ẹgbẹ́ ń kà wọ́n bẹ́ẹ̀ ọ̀dà mi lójú pé ẹ̀ka 1000. torí ọ̀pọ̀lọpọ̀ ìfọ́gọ́rọ̀ ọdún nídìí ọlọ́lọ́mọ yẹn ẹgbẹ́ tó ti kú jáde fúyà. ṣùgbọ́n gbogbo wọn náà máa ń ní pínlẹ̀ wọ́n ti máa ń ní àwọn àtọmọgbè wọ́n ti máa ń ní ibi táwọn náà ti máa ń lọ òkú mímu. ní afáwà Ibn Jawzi nínú tẹlifíṣ ìbílẹ̀ yẹn ni wọ́n sọ pé usulul fiqh síta ni mẹ́fà ó ṣe pé àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ náà ṣe kí ni o wọ́n kó sábẹ́ èyí tó jòga òun ní al-Haruriyya àbọ̀rọ̀ síbẹ̀ ló. lábẹ́ ìṣòwò lábẹ́ ìyóò rí ẹgbẹ́ bí àwọn àbá ọlọ́nkọ́ bá lè ká àfàrà ìyàwó káwọn mẹ́fà yẹn wá wọ́n wá kó 12 lábẹ́ wọn wọ́n yà lábẹ́ wọn. náà pé kí wọ́n lè máa sọ pé 12 times kí ni ọ times 6 kí ni ó fẹ́ dáhùn ẹ̀wọ̀n tuntun ni ó fún yẹ. Haruriyya náà wọn náà bí àwọn ọmọ kéékèèké 12 lọ́wọ́ àlábẹ́ rẹ̀ àwọn àlọ́ ọ̀gá rẹ̀ gbogbo ohun tí ń bẹ lábẹ́ rẹ̀ kò sí ìtòwúlò gbogbo àwọn 12 tí ń bẹ lábẹ́ rẹ̀. wọ́n ń pè àwọn kan ní al-Arzaqiyya lábẹ́ Haruriyya ni kí ni jẹ́ Haruriyya àwọn Khawarij náà wọ́n jẹ́ bẹ́ẹ̀ àwọn Khawarij náà ààyè tí wọ́n kó jọ sínú ń pè ní Harura tí wọ́n fi tako Imam Ali radiyallahu ta'ala anhu ìtọ́ kó jọ sí wọn á fi sọ wọ́n lẹ́kọ̀ọ́ bí wọ́n ti máa ń sọ àwọn afẹ́ ọ̀gá ẹgbẹ́ yín tí wọ́n máa ń fi kọ yẹn pẹ́gbẹ́ yín wọ́n lè wáyé wọ́n lè wo kẹ́kẹ́ tí wọ́n ti kọ́ fi pè wọ́n. àkọ́kọ́ ní àwọn aláburú tó kọ́ wo àwùjọ Islam al-Arzaqiyya lábẹ́ Haruriyya bá ti wí àbí àwọn Khawarij ìwọ táwọn wí ẹ̀rí gbogbo ẹ̀ wúrowúro níbẹ̀ lábẹ́ rẹ̀ wọ́n ní la na'lamu ahadan mu'minan àwọn ọ̀rẹ́ nìkan tó nígbàgbọ́ la ilaha illallah kafaru ahlal qibla
gbogbo ẹni tí ń kọjú dàbí dáa ń tọ́ dáa ń kọjú dà kírun báyìí kọ́ ní kéde ìjọ. ilẹ̀ àmàdá ẹnẹ́jẹ̀ kọ́ òṣèlú àfẹnitọ́ bá gbọ́rọ̀ wọn. lábẹ́ àwọn Haruriyya yìí ọ̀hún làwọn èyí tó tún pè ní al-Ibadiyya. lọ́wọ́ sàfihàn nìkan náà ni wọ́n ṣe orúkọ rẹ̀ lọ́padà jẹ́ ìdá ẹ̀kọ́ ikọ̀ bàbá ẹ̀ mọ́ra wọn. àwọn sọ pé mọ̀nì akhadha bi qawlina ẹni ọba gba gbólóhùn wa fàwọn mọ́mi òun ló nígbàgbọ́. wọ́n ní a'rada anhu fa huwa munafiq. ẹni tó bá ti lọ́rọ̀ wa bó o ti di munafiq. lábẹ́ àwọn Haruriyya tá a pè ní Khawarij yìí fẹ́ẹ̀kù tí wọ́n lè gẹ́lá mẹ́nu màlẹ́ nù. àwọn kẹjáde wọn pè wọn ní As-Sa'labiyya àwọn sọ pé sẹẹrí Ọlọ́run lámù yẹ kò dé kò mú ọyẹ ní àyẹmọ kẹkẹ tó yẹ mọ yẹ ọlámù yóò kọ sí ọyẹ sí ìkádàrà kẹkẹ. lábẹ́ àwọn Haruriyya yìí dáfẹ́ ní Khawarij àwọn kẹjáde tó ń pè ní Al-Hazimiyya. àwọn sọ wípé mọ́ọ̀nẹ́dìrì ìmọ̀ àwọn ọmọ ọdún jẹ́ gbàgbọ́. al-khalqu kulluhum ma'durun gbogbo ẹni tó wà láyé lọ́láròyé ẹni tí ọba kírun bàbá àbá nídìí ó níbi tí òbí tún náà ní. lábẹ́ wọ́n tún pa àwọn kẹ́ni al-khalafiyya àwọn sọ wípé ẹni tó bí ipa jihad ọba àjọkùnrin ọba àjọbìnrin ó ti di kèfèrí. lábẹ́ àwọn Khawarij yìí dágbé ní Haruriyya yìí wọ́n tún bá àwọn kan ní al-Makramiyya. wọ́n ní laysa li ahadin an yamassa ahadan li'annahu la ya'rifu at-tahira min an-najis. ìyẹn gbọ́dọ̀ fọwọ́ kẹ́ni gẹ́gẹ́ báyìí torí kò mẹ́ni tó mọ́ lára ẹni tó dọ̀tí. kò sì gbọ́dọ̀ jẹun rẹ̀ ẹnìyàn ó fi lọ ronú kó àdá tí ó fi kọ́kọ́ lọ wẹ̀ nù. òun lè jáde kó ṣe fẹ́ni tó dọ̀tí. lábẹ́ àwọn Haruriyya yìí wọ́n ń gba àwọn kẹ́ni al-Kanziyya. àwọn ní kò tẹ̀ ẹ̀sẹ̀ tán ẹnikẹ́ni kó fi dúkìá rẹ̀ tẹnikẹ́ lọ́rẹ́ kó tètè kọ́ máa lẹ́tọ̀ọ́ sí. hatta yazhara ahlul haqq káwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ tí ó fi ṣe kíni o tí wọ́n fi hẹ̀ kó wàá lè yóò ṣe àwọn tó lẹ́tọ̀ọ́. lábẹ́ àwọn Haruriyya yìí ẹ̀rí tó gbẹ kò sí èyí tó fi ẹ̀ bá wọn táà lẹ́bi mu wa ọmọ inú ẹ̀ rárá sallallahu alaihi wa sallam. òun ni Ash-Shamrahiyya àwọn sọ pé kò burú. ìyẹn lè fọ́ obìnrin tí ò lẹ́tọ̀ọ́ sí torí bí ìtura rí lóbìnrin rí ẹ̀dá kò sẹ́sìn kọ́ wa lélẹ́yìí. lábẹ́ àwọn Haruriyya yìí tí wọ́n jẹ́ Khawarij àwọn kan tún bẹ lábẹ́ wọn sọ wọn ní al-Ahnafiyya. àwọn sọ wípé kò sóore kẹjọ náà gbóòkú tó bá kò sí láburú kẹkẹ tí ó bá yàní à ń kàrú kí ni o adhab al-qabri wa na'imahu. lábẹ́ àwọn al-Khawarij yìí dání wọn kójọ sí Haruriyya yìí nínú àwọn ẹyẹ ní bí àwa ló fi jẹ́ pé gbogbo ọjọ́ nígbà burú bá ti bẹ̀rẹ̀ báyìí yóò máa fi ìbọn lọ. láwọn afáàṣẹ máa ń lọ ogun téèyàn bá wá sọ̀rọ̀ yóò sọ pé ẹja fi ṣe ń tó ti kírun ẹ fi ṣe ń tó ti kírun kan ẹjẹ ń kírun yìí ẹjẹ ká bá wí kó má dá láburú lẹ o ẹjẹ dá láburú lẹ àwọ̀ nìyẹn o àwọn ọmọ kéèké láburú ọ̀sẹ̀ tó máa di lábẹ́rẹ́ tó bá ti gbé lágbàgbà kan tó gbé jù lẹ̀. ẹ̀rí àwọn tó ń pèsè ní al-Mahkamiyya lábẹ́ Haruriyya yìí náà wọ́n lẹ́nu tó bí lọ gbé dájọ́ bá ẹ̀dá kan ọ̀hún àkáàbẹ̀ wọ́n ní kéèké ẹ̀rí pé nǹkan bẹ̀ lábẹ́ wọn tó láwọn tó ń pè ní Mu'tazila min al-Haruriyya àwọn ní ọ̀rọ̀ alẹ́ àti Muawiya àti dàrúmọ́ wa lójú torí bẹ́ẹ̀ àwọn ọmọ wọn rí la ilaha illallah wọn ọmọ ẹsẹ rí mi àwọn ti láwọn ọmọ sàbẹ ànábì wàlìmẹ́yìmù wọn ni ìyá àwọn akẹ́kọ̀ọ́ nìyẹn
wọ́n ní kò sẹ́ni tí ń jẹ́ lè mọ́ mú àyàfi pẹ̀lú ìyọ́nú àwọn olólùfẹ́ àwọn ẹni táwọn olólùfẹ́ àwọn bá yọ́nú sí òní jẹ́ ìmọ̀. a lè ká sọ wípé ìpìlẹ̀ àwọn oníláboró yìí tó sì kọ́kọ́ pẹ̀lẹ́ àdánwò sáwùjọ láà ó sì yé máa dá náyà wọn òun yà wọn kàn wá rè ìpìlẹ̀ rẹ̀ náà láti sọ fún wa yẹn. àwa fẹ́ hu tìgbòtìgbò torí ẹni tó dá kàwárí jùlẹ̀ lẹ́kọ̀ọ́. inú hadith Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu wọ́n ní Ali wọ́n sẹ́ndì góòlù sóòtù sí ọlọ́run láti Yaman nǹkan tó sọ̀tàn lára wọn lọ Yaman gẹ́gẹ́ bí aṣojú rẹ̀ ìgbọ́n wọn lọ káwé yẹn lẹ́sùn. ìdíje ọlọ́run wá pín góòlù tuntun yẹn fáwọn ẹni mẹ́rin. ó pe fẹ́ni tó ń pè ní Zayd al-Khayl ẹni àkọ́kọ́ nìyẹn. ẹnì kejì tó fún ní góòlù nínú góòlù tuntun yẹn òun ni al-Aqra' al-Habis. ẹnì kẹta ni Uyayna bin Hisn. ẹnì kẹrin ni Alqamatu bin Alasa tàbí ká pè ní Amir bin Tufayl. àfa àgbàgbà hadith wa tó ń pè ní Amara wọ́n fi méjì lórí ẹ̀. kìnìyẹn wá bí àwọn kan nínú àwọn ọ̀gá ẹlẹ́rọ sọ́lá ìtàwọn àǹsọ̀ títí ọlọ́run wa sọ̀rọ̀ yìí pé ala ta'manuni tẹ́ ẹ̀ fọkàn balẹ̀ sí mi wa ana aminu man fi as-samaa ya'tini khabaru as-samaa sabahan wa masaa ẹni ìfọkàn balẹ̀ sí mi ní lọ́dún ẹni tó wà ní sẹ́mẹ̀ ta ló wà ní sẹ́mẹ̀ ẹni bá kéde àwọn ọ̀gá tó ti jábọ́ ẹ̀ládìí sì yìí náà pé ọlọ́run bẹ́ gbogbo àyè ìyá tí ní khabaru sẹ́mẹ̀ ìròyìn sẹ́mẹ̀ wa máa ń bá mi láàárọ̀ àti nírọ̀lẹ́ ẹ̀ wá ní fọkàn bá rẹ̀ sí mi ẹni tí wọ́n sọ̀sọ́ láti sọ̀rọ̀ yẹn ṣé wọ́n bá lọ́rọ̀ gbọ́ ẹ̀ wọ́n pé ọ̀rọ̀ afárákalẹ̀ àárẹ̀ ti gẹ́ ìbéèrè tí ò lésùn bọ́kùnrin kan ti dé nìyẹn bọ́ irú láyé náà ojú ẹ̀ jí kòtò ẹ̀kẹ́ rẹ̀ méjèèjì ńkọ́ mùsùlùmí ọyọ ọ̀tà iwájú ẹ̀ yọ sàbàdà ìrúgbọ́ ẹ̀ ṣe kìlìbì ọwọ́ aṣọ bàtẹ́ rẹ̀ ó fún mọ́ra gidigidi ó ti tẹ́rí. wọ́n gbé ìjọsìn ìdánrí jẹ́ lọ́dọ̀ àwọn kíni o àwọn kàwárí. òun ló fa ìmọ̀ òun tí ní rahimahullahu ta'ala nínú ahkam at-tahara. ìkẹ́ni ọba tẹ́rí má lọ fún oṣù ìjọsìn bó lọ sí. orí wọ̀ ọ̀dẹ́ ni àbí kò ṣe kó lówó lọ́wọ́ tó lọ gbé fún bàbá àmọ́ ń bẹ̀rù kí ìkùsọ́ máa mọ́ ọ lórí. sọ̀bálẹ̀ ti ra bíléèdì kẹ́nẹ́rà bíléèdì pọ̀ márùn. èyí yòówù kò sí ìdìbò ẹni wọ́n mú lówó ní yóò ní òpè wọ́n fún yẹn lówó ìwà nǹka ẹ dákun sí òpè. ìwọ ẹni ẹ pé ẹ láti pé níwà sókè ẹni tí ìdẹ ọkẹ níwà sókè ẹni wọ́n mú lówó lè wá kà á náà ó ń kà wọ́n mú ọ lówó ní ìsòtò à ń kà ẹ dákun sí òpè. sọ ọkẹ dẹ́rí fún rẹ tọ́bí ti dẹ́rí èmi ya ti láyé báyìí dá ẹ̀rù ń bà mí kọ́ má jà wọ́n tọ̀ òun ni. ìlà àyàfi tó bá ṣe wúrọ́ àbòsí hajj ọ̀tẹ́rì ìjọsìn. ẹni bá ń dábì ló yan ẹni yẹn pé inú kẹ́tọ́ tó wà lára rẹ̀ ni pé máa lo kọ̀rọ̀ ọ̀tẹ́rì rẹ̀ yóò sì máa ní pírọ́blẹ́mù yẹn lẹ́ni ti fẹ́ àṣírí ẹ̀ka tún jọ́ nìyí pé ẹni tí gbogbo yẹn ń pàtàkì ṣé wọn sọ pé ẹ̀wọ̀n ń bẹ̀ ká lára rẹ̀ sẹ́ni pé ti ṣe ohun táwọn ọmọ afáà lọ́rùn yẹn ń ṣe ni.
wọn ò mẹ́nìkan làgbà àwọn ọ̀rẹ́ mẹ́nìkan gbé ẹnìkan onímọ̀ wọn ò mọ̀ mi ò nídìí àti wọn dákọ̀ wọn ò mọ̀ kí ló kà wọ́n pẹ̀lẹ́ nìkan pé wọ́n máa dẹ̀ sálà rẹ̀ wọ́n pè ká náà àfà wọ́n sọ pé mo ń wò pé mi nílé ìbára jókòó mọ́ kí ló dé mo kẹfẹ́ rí mi ní àìlà. ìyẹn ọ̀há púpọ̀ jù gan-an ó lè sọ̀rọ̀ máa gbọ́ gẹ̀. ẹ máa gbóòórùn yàní àdàmúlẹ̀ àdàm. ìyẹn nílùú sam hàtà lùkù fún àwọn táwọn sọ̀sálà ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Imran ibn Husayn radiyallahu ta'ala anhu tí wọ́n bá gbà wá jẹ́ ń jọ́ ni wọ́n yìí mọ̀ kékeré ni wọ́n nítorí wọ́n tún gbé jòkó fún wọn. ní bàbá yẹn ti sọ pé ìwọ́n tá a máa ń gbọ́ nípa rẹ̀ ọ̀tọ̀ àfáàkẹ́ ti kọ̀ọ̀tún àlọ́ lórí ẹ̀ wọ́n kọ́ lè ṣe mafhumu al-hikmati fi ad-da'wa. hikma nípa da'wa. àwọn tá a máa ń gbọ́ nípa rẹ̀ ní pé yàní tusaffihu uqulana wa tasubbu alihatana. ọba lórí wò pé bá a kọ̀ dání ní táwa gbọ́ nìyí. kò sí máa ń gbọ́ lọ́hùn wa ẹja fúnra wa láàyè lórí lọ ká ṣe díẹ̀ sí. so òun sì máa ń bú ọlọ́hùn wa èyí tó wá gbé kalẹ̀ lónìí ìwà ayá yẹn lẹ́nu pọ̀ o àwa náà lónìí wọn tó máa gbé jòkó fún hànàlá. ìbéèrè ni o mo tẹ́lẹ̀ bá ń sọ̀tọ́ lápadà ń béèrè pẹ̀tọ̀ bàbá ọlọ́ọ̀fẹ́ ló lẹ́ni ó ní méje péré náà ni. nọ́ọ̀bù làwọn ọlọ́run yẹn wà ó ní mẹ́fà bẹ́lẹ̀ òun ní àyè sí àwọn mẹ́fà ń gbé nǹkan yòókù kọ́ bàbá ní sẹ́lẹ̀ lọ́wọ́ tó bàbá tí ẹ bá ní ìdí nǹkan ìwòlẹ́ kì í sínú àwọn ọlọ́run méje onítòkè ni ẹ bá wà nínú ìpayà kọ́ onítòkè yẹn náà ló wọ́n pè ọ́sà gbé àwọn jíjọ́ láwọn oníṣẹ́ tó ké gán ni mò ń pè yín pé kẹ́ ẹ nígbàgbọ́ sí. bàbá yẹn ṣe wí gbólóhùn ṣàhádà jọ ẹ̀ ó kó gbọ́ ọlọ́run mẹ́fà yòókù dàbí. abẹ́ sì kẹ́sì ọkà rẹ̀ lè yẹn dà. ìwọ ṣèkùn kẹfẹ́ rí ní ẹ̀rọ. síbí yẹn kẹ́ máa fi mú ìyànní kó fún tààyè kí yẹn kẹ́ sùn yẹn kọ́ kẹ́ wí lọ́wọ́ kan bẹ́ẹ̀. ọ̀gbẹ́ni yìí ti ní sọ̀rọ̀ yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀yin náà wò kò sí sàbẹ tí wọ́n máa ń ròyìn ẹ̀ tí wọ́n máa ń ròyìn ẹ̀ lọ tí wọ́n máa ń gbogbo nǹkan agbọ́dọ̀ yìí tí ọlọ́run ọba ṣe àdámọ̀ rẹ̀ bẹ́ẹ̀ mi rọrùn gbọ́ rẹ̀ alẹ́ ti gẹ̀ẹ́sì ṣùgbọ́n wọ́n wá sọ wípé kí ni o mahluqar ra's ọ̀dẹ́rì kí ẹ̀ pé kí ló wí fún jìṣẹ́ ọlọ́run wọn ni ittaqillah ya rasulullah lẹ́rú ọlọ́run òjìṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ fa ara ṣàbò ilé ìjìṣẹ́ ọlọ́run wò báyìí olùwáyé hàkì ọba sì fọ alaysa ahaqqu an-nasi an yattaqiya Allah ana síkì sẹ́ńtọ́ lẹ́tọ̀ọ́ sí kó dẹ̀rọ ọlọ́run ọba ju gbogbo ayé yìí bí mi lọ́yẹ kí n jẹ́ fún mi àdìbà ẹnìyẹn bá yẹ̀yìn padà Khalidu ó nílò ìjíṣẹ́ ọlọ́run yí ń gọ́rùn rẹ̀ bọ́lẹ̀ wọ́n lè jíṣẹ́ ọlọ́run pé fọlá aláhu yusalli. ó ṣeé ṣe kọ́ máa dé kí ni o kọ́ máa kírun. wọ́n ní wọ́n máa sọ báyìí pé innahu rubba musallin yafuru bi lisanihi ma laysa fi qalbihi. ní àníyàn tó ṣe yí tó ń kírun. tó ṣe yí pé yafuru bi lisanihi ma laysa fi qalbihi. yóò máa wí ní ahọ́n rẹ̀ ohun tí ò sí lẹ́mìí ẹ̀. wọ́n sì sọ ọlọ́run wá sọ wá sọ báyìí pé kí ni ìlànà kó o mọ. pàmí láṣẹ àbí ká sọ wípé àfa wa hàn lè wọ́n sọ fún òjijì ọlọ́run pé nígbà tẹ́ ní ń kírun òjijì ọlọ́run sẹ́yìn gbọ́ mi mẹ́ẹ̀ mélòó mélòó ẹni tí wọ́n máa kírun tó yẹ pé ahun ló fi ń sọ pẹ̀tẹ́ yẹn òjijì ọlọ́run wa ni wọ́n pàmí láṣẹ pé kí n la fún àwọn èèyàn kí n wo ojú bẹ́lẹ̀ mi wọn.
láìpẹ́ láì jì báyìí òbí tí ọlọ́run bá tẹjú mọ́ ọ wá wò báyìí ọlọ́run kàn fi àmì yẹn hàn ní tí ọlọ́run ní ìnẹ̀kù dájú ẹni yẹn o àyà kúròjò mi ń bẹ́ẹ̀ ìhádà yóò jáde nínú ìpínlẹ̀ eléyìí bẹ́ẹ̀ kọ́ọ̀mù àwọn ọjọ́ kan máa jáde fífa àwọn ọjọ́ yaqra'una al-Qur'an wọ́n máa ká al-Qur'an la yujawizu hanajirahum wọ́n ń ké ní oṣù mọ́kàn jáde kó lọ́ fún wọn yamruquna min ad-din wọ́n máa yọpọ́rọ́ kó nú ẹ̀sìn gẹ́gẹ́ bí ọ̀fà ṣe máa ń yọ nú ọrùn rẹ̀. wọ́n ní arákùnrin yìí kan tó ń pè ní Dhul Khuwaysira at-Tamimi òun ní àkọ́kọ́ kàríjì jù ẹ̀dọ́ ọkọ̀ jáde kó lu Islam kí ló fún un jẹ tó jọ kí àdéhùn rọ́ọ̀bì abira iye nẹ́ẹ̀sì ọyọ́nu sí ìròrí ẹ̀mí rẹ̀ tó bá jáde kọ́ lọ kóra ró díẹ̀ ni ọba sì mọ̀ wípé kò sí ìrònú kan tó yẹ kó lékè ìrònú Ànábì sallallahu alaihi wasallam. wọ́n ní ká má gbàgbé o àwọn ọmọlẹ́yìn tó lè fún wọn ìṣirò yìí àwọn wọn padà gbógun ti Ali ìgbàgbé sọ̀rọ̀ radiyallahu ta'ala anhu. nígbà tó ogun lágbára láàrin àfọwọ́ Muawiya àti Ali radiyallahu ta'ala anhuma. ọba ara àfa àtẹnudọ́ bá ní ìfúnta fẹ́ fi ṣe wá sí lónìí òun ní ìjà tọ́wáyé láàrin Muawiya àti Ali àfa àbú ni o ọyà tètè kí ni o òdìdé bàbá yẹ kó fífi làǹgbà tó rú mọ́ dé padà ọ̀họ́ nítorí àdéhùn tí ọlọ́ọ̀ já wá lójijì tọ́lọ́tọ̀ ọ̀fẹ́ ba ọkàn rẹ jẹ́ ni o torí ibi tí wọ́n padà parí ọ̀rọ̀ sí ibi láburú ní ọ̀jẹ̀ o àfihàn gbàdá sọ nípa àwọn kàwáàní jìyẹn aláwọ̀ kẹwàá lọ nípa àti ẹ̀mọ́ bọ́ọ̀rọ̀ àlẹ́ àti olúwa ló jíjẹrẹ tọ́lọ́ àwọn méjèèjì àgbà kí mùsùlùmí ni wọ́n jẹ́. tó fi débi tí ọ̀rọ̀ wọn padà sí kíni o tó padà dé. ẹ̀rí àwọn ọ̀daràn yìí ká má gbàgbé pípé mẹ́sùn bíi mẹ́ta tí wọ́n fi kí Ali tí wọ́n fi ṣe kòrójò fún wọ́n fi takò ẹ̀ ọ̀bá sọ pé lógo wọn ẹni tó jẹ bàbá ńlá wọn ẹni tó jẹ́ olórí gbogbo aláṣẹ ayé ó takò olórí gbogbo àfa ayé ó takò ṣé Ali ní ọ̀ á ṣe kí ni ọ̀nà àyọ̀ nípò wọn láti takò. yàtọ̀ Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma ni wọ́n ti wá lọ bá wọn pé tó. kílẹ̀ rí ẹbí tí òun tẹ̀sí wọ́n níbẹ̀ ni ọ̀rọ̀ mẹ́ta ni àfa ọ̀gbìnrin náà bá ti báwọn bá yẹjú ọ̀rọ̀ yẹn ẹ padà sínú mọ̀nà yín wọ́n níbẹ̀ ni ọ̀rọ̀ pààrọ̀ tó ni wọ́n. wọ́n lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ní wípé àlejò ńkọ́ hakama rijal wọ́n fa àwọn èèyàn dájọ́ ńgbà táwọn ń jagun lọ. nígbà fáwọn Amr ibn al-As àti Abu Musa al-Ash'ari tó wọn lọ ó pèsè kó kó máa kọ̀ǹtínú àbí kó máa kọ̀ǹtínú wọn wá dógun tó pẹ̀lú dájọ́ àwọn èèyàn hakama rijal bí wọ́n ti máa ń gbọ̀ǹkẹ́ lábàá dìrìdì gbogbo àwọn tó bá ti ní eruku díẹ̀ tó bá ti ta sí wọn lọ́pọlọ tó fẹ́ sínú ẹ̀jẹ̀ wọn. bí tàwọn kàwárí jù yẹn ẹ̀ẹ́kẹ̀rì wọ́n kẹ̀gbá kíní kẹ̀ mú àbájì báyìí rẹ̀ ni. wọ́n lè ṣe wọ́n mọ̀ kéwọ́n jà lílọ. lọ́jọ́ lọ tàlá ni. káàkiri sọ̀sálà ń dìídì sọ nípa bí ẹni tí wọ́n wá mọ̀nà kí tí wọ́n bá lọ bẹ́ẹ̀ ní kọ́ wá sí. ọ̀dọ̀ àwọn ènìyàn ní kọ́ wá sí àwọn ọmọ jù lọ. wọ́n lè hàtàmọ̀ rìjáàlì. wọ́n fa àwọn èèyàn dájọ́ pé ká dógun tó àwọn èèyàn ló ké sí tó yẹ kó gbó dájọ́ ọlọ́run. afáwọn àlè wa sálàyé fún ọgbẹ́ tó wà
bí ẹ bá fi èèyàn dájọ́ lórí pé kógun sinmi kógun mi jogun omi kẹjẹ mùsùlùmí fi máa wé sí lọ tọrọ ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kejì mùsùlùmí ni wọ́n. káwá níyàn ọ̀tọ̀ nẹ̀ èyí ti tọ́lọ́wọ́ ọba àlékè ọlá fi ń fi àwọn èèyàn ṣèdájọ́ lórí kí ẹ̀jẹ̀ ẹyẹ haram ọba wé. tí wọ́n bá pè é haram wọ́n ní káwọn ẹni dọ́gba méjì kan wo ẹni dọ́gba pẹ́ yẹ kí lẹ́ni yẹn máa fi tẹ̀rẹ̀. wọ́n lórí lè sọ àwọn ti gbọ́. wọ́n ní kílẹ̀ kejì wọ́n lẹ́ kejì ní wípé Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu ọjàgùn ọ̀kẹ́rù. àfọwọ́ Abdullahi náà bá ti wá sọ pé ṣé ẹ ti gbàgbé pé nínú àwọn ẹni tó wá sóògùn ń jọ ni Nana Aisha bẹ̀mẹ̀ radiyallahu ta'ala anha wọ́n wà mẹ́ tí wọ́n gbóyà wá Aisha lẹ́rú ó kì í bá sá lògùn kíláàsì á kò lẹ́rú kíláàsì bọ̀ tẹ́ ẹrú dákó á pè sẹ́ẹ̀sì lẹ́tọ̀ àti fẹ́ yà yìí torí ọmọ àzùwájú ọmọ àti ìlú àwọn yàrá tuntun sẹ́lá ìyá gbogbo onígbàgbọ́ òdodo ni ẹni kẹ́ni ọgbọ́dọ̀ fẹ́ ọ lẹ́yìn gbàdá tuntun sẹ́lá ti jáde láyé àti ẹgbọ́n pẹ́ nìkan súyàwó àdẹ́bì ló fún. wọ́n lórí eléyìí náà sọ wọ́n ní kẹta wọ́n yọ aláṣẹ ẹ̀mùmí ní kò ní ikọ̀ rẹ̀ wọ́n lílé ìlébó ìyàwó ají rẹ̀ níbo làákàyè yìí wá ń jèlò nígbà tó ń sálẹ̀ mọ́ fẹ́ lọ sí wọn mọ́rọ́ tí ó gbèrò ọjà ó sì kọ́ lẹ́tà sí àwọn ará mọ́kà tí wọ́n fẹ́ wọ́n mọ́kà wọ́n fẹ́ lọ sí ìjọ sí ní o kì í ṣèjà wọ́n ní nù. nínú wọn tó kọ sí lẹ́tà ọlọ́wọ́ alásọ̀dọ̀ kí ni Muhammad bin Abdullah Rasulullah lọ́dọ̀ àwọn tọ́ba yẹn ní Muhammad bin Abdullah àgbọ̀ tẹ̀lé àtọ̀rọ̀ bismillahir rahmanir rahim wọ́n bẹ̀rẹ̀ sí mẹ́kọ́sẹ̀ ilé yẹn lẹ́gbẹ̀ẹ́ àgbọ̀ sí Muhammad ọmọ Abdullah ṣùgbọ́n Rasulullah yìí yọ ọ́ kò nú ẹ̀ lórí àbágbà kó jíjẹ́ ọlọ́run ní ọ́ àmà àti bá a ti ń ṣe yìí fọ́ ìjìṣẹ́ ọlọ́run tẹ̀ yọ wọ́n tó sẹ̀ bí gbọ́ ọ̀rọ̀ bálabàlá jákujàku wọ́n sẹ̀ gbélẹ̀ òní fáwọn ní àwọn padà jàmbá kẹ́yìn wọ́n bá láwọn ti gbọ́ yẹn ṣùgbọ́n tó wọ́n ti bẹ́ẹ̀ náà. nínú àwọn bíi ẹgbẹ̀rún bíi mẹ́wàá lápẹẹrẹ gbogbo àwọn tó padà ọ̀jẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta lọ àwọn ẹgbẹ̀rún bíi méje wọ́n takú pé ìwọ́n tá à ń bá lọ yìí Abdullahi bá wà sí kọ̀ bá àpò gbogbo tí wàá ayé yìí lẹ̀ kó bá gbọ́ àsọ̀rọ̀ kó làwọn bàbá lọ. torí pé gbogbo àwọn tó bá ti ní àkídà àdẹ́wò iná rẹ̀ tó bá dábàá yóò jòjò òun gẹ̀ lọ kódà yóò jò òun gẹ̀. ẹnìkan bẹ́ẹ̀ lọ àwọn àfa ẹlẹgbẹ́ ní Nàìjíríà wáyé wàláyọ̀ dáadáa ilé yẹn jóun náà ọ̀sọ̀dẹ̀rú wọn ọmọ ohun tí ń jẹ́ jàmáà yẹn àti nípasẹ̀ rẹ̀ mo ń gbà tí ọwọ́ jàmáà bẹ̀ òun náà ọ̀bẹ wọn bá ọ̀bẹ jàmáà wọ́n fi rẹ̀ ọlọ́ọ̀nì wọ́n ṣe títí sáfàfà yẹn débi pé kò sí ìyàwó kan lọ́dọ̀ rẹ̀ mọ́ bóyá pẹ́pẹ́ ló fòbí fún àfáà sì bómi sọ̀rọ̀ ọlọ́run ní kọ́rọ̀ wọn ó sì so igi dáadáa tó bá láwọn ọmọ sí ìgbéyàwó rẹ̀ wọ́n á gbé àwọn ikọ̀ dìde kó gbómi lọ́sọ̀ sí tó bóyá ó ti lóyún. La ilaha illallah nǹkan máa ń ṣẹlẹ̀ lábẹ́ sọ́mọ̀ yìí. irú wọn yẹn tí ì bá ṣe yí péjẹ yẹn omi yẹn ti wà lára wọn irú wọn ni wọ́n ń fẹ́ àti al-hizbiyya sharrun láburú ni torí ńgbà tí ń bẹ láburú yẹn ni ó tún tóun lẹ́jọ́ kújò iye pàtàkì wọ́n sì sọ ọ́ dẹ́ni yẹ̀yẹ́. ẹ àníká wá torí ọ̀rọ̀ mi àwọn tó ṣe òun ní ọ̀sán pọ́ńpọ́ ọmọ ẹgbẹ́ ní fi ń rí gbogbo àdéhùn yẹn lọ́sọ̀ bá gbọ́ wọ́n ọ̀sẹ̀ gbẹ́ mọ́ wọ́n fi ilẹ̀ jẹ́jẹ́ níbi òkúkú sí ló jàmá yìí mọ́ wọ́n ti gba ọ̀pọ̀ agbára lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n kò kó mbẹ́ wọ́n á tún wá lo agbára lórí ẹ̀. ìyàwó tí yẹn fẹ́ tó so igi ẹ̀ wọ́n á gbé lọ sọ́ọ́ sítú fọ́lọ́ yẹ òfin àbójú fẹ́ lórí kó tó so igi kó o di ara obìnrin nìyí. pépé kí láburú kó má ti kéré kó má ti yẹ. àwárí jù yìí
àkọ́kọ́ ohun lẹ́ńtà pẹ̀lú tó ń fọwọ́ yẹn sí ọ̀rọ̀ yẹn tí wọ́n bẹ̀rẹ̀ láburú wọn àwọn ọmọ kéèké méjìlá yẹn ni wọ́n jáde lálẹ́ rẹ̀ àìwáyá níyì àwọn ẹni tó ṣe pé ìyẹn máa rí ìkọ̀ọ̀kan gbáàdì ọkàn yẹn lára wọn ní sáfù àwọn mùsùlùmí lásìkò. sọ nípa bẹ́ẹ̀ gbólóhùn wáìlàkì a lè wí ẹni tó bá sọ̀rọ̀ tó ṣe fún ọ̀rọ̀ rẹ̀ yẹn atakò ọ̀rọ̀ yẹn òwúlò yẹn lè wáìlàkì a ti sàánú ẹ̀ dáa kí ló ń wí àwọn ọmọ tó ń sọ ní a lè wáì àpèkún à ń sàánú rẹ̀ fí àwọn ọmọ máa jẹ ọ̀pá rẹ̀ ṣẹlẹ̀ lọ́sọ̀ sáláwí fún ọ̀gbẹ́ni tó ń sọ wáyé sọ̀rọ̀ tàbí ìjà abẹ́balẹ̀ tẹ̀lé rẹ̀ lórí fún bẹ́ẹ̀ àtẹ̀lé rẹ̀. sọ lábẹ́ báàbò yìí bákan náà حديث مين عاطم حدثنا سهل بن بكار حدثنا سهل بن بكار قال حدثنا الأسود بن شيبان وخالد بن شمير وبشير بن عايد وكان اسمه زحم بن معبد فهاجر إلى النبي صلى الله عليه وسلم فقال مسلم قال زحم قال بل أنت بشير قال بينما أنا أمشي مع رسول الله صلى الله عليه وسلم إذ مر بقبور المشركين فقال ولقد سبق هؤلاء خير كثيرا قال ثلاثة فمر بقبور المسلمين فقال لقد أدرك هؤلاء خير كثيرا ثلاثة فحانت من النبي صلى الله عليه وسلم نزرة فرأى رجلا يمشي في القبور وعليه نعلان فقال يا صاحب سبتيتين ألقي سبتيتيك فنظر الرجل فلما رأى النبي صلى الله عليه وسلم قلع عليه فرمى بهما أي حديثي أن حدثنا سهل بن بكار سهل بن بكار في حديثي قال على أسود بن شيبان قال لدى خالد بن سمير لدى بشير بن نهيك لدى بشير ولو قال زحم بن معبد ولو قال ولو سيجعل الله صلى الله عليه وسلم àwọn ìsọ̀lá wọn béèrè pé mọ́sùmù kí lorúkọ rẹ̀ ọba ní zahmu lẹ́kọ̀ọ́ tí wọ́n lè ń pè ní zahmu òun ní ìdí funfun fún kí ẹ wá lẹ́kọ̀ọ́ tó ń jẹ́ ni ẹ táyé bá fún wọn kọ́kọ́ ẹ̀ka bá ń pè mọ́. ìjọ lọ́wọ́ àti ọgbẹ́ báyìí anta bashir èyí ti zahmu o ìdí funfun bò bashiru ni ọ́ kí ni bashiru o òun ni ó lu tunu ẹni tí wọ́n máa fún yẹn ro dáadáa òun ni ọ́. arákùnrin wa ni láàrin ìgbà tí mo rìn pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run sọ̀sẹ́lá ìdìmọ̀ rọ̀ bí fòbóòrè mùsùlùmí. òjíṣẹ́ ọlọ́run kọjá ń bi sàárẹ̀ àwọn ọ̀sẹ́ bọ́ ọ̀kọ́ ni àwọn àgbà yìí pé lákọ̀ọ́dì sábàpà àhùlá ẹ̀rọ kẹfìrọ̀. orin tọ́pọ̀ lọ́mọ àbọ̀ fáwọn eléyìí. ẹgbẹ́ kálá ń sọ̀sẹ́lá ń sọ bẹ́ẹ̀. ẹgbẹ́ súnlẹ̀ fẹ́ káàdé màtá bá ti dé sàárẹ̀ àwọn kẹfẹ́ ni àwọn bókù sọ̀rọ̀ ọmọ àtàwọn súnlẹ̀ yẹn o ìgbé ẹ̀ wọ́n náà ọ̀fọ̀ gbalada naam ìlọ́gbà pé hadithi ṣé àlùtò sálá ẹni tó lọ béèrè pé màá bó wá àwọn ẹni bàbá rẹ wà nù rẹ. àyàbá kò ọba mi ti ọlọ́run bàbá kì í náà ń kọ́ oníbẹ̀ẹ́ ni. ọ̀dà wa gbọ́ ó ti gbà mí ìkúrú látòní lọ. gbogbo ìgbà yìí tó ọbẹ̀ ti kọjá mi sàárẹ̀ ọ̀sẹ̀ bọ̀ ọba ṣé ìrùbí náà. ìṣẹ́ ńlá mi tó tún máa ṣe nìyẹn. máa sọ fún ọ pé ẹ wọ náà o ìrìnkọ́ kẹ kọjá lágbègbè òwò táwọn bókù sọ̀rọ̀ ní nìkan ẹ wọ náà o ẹ̀yin lẹ́wà bẹ́ẹ̀ ni ẹ wọ náà o. súnlẹ̀ ti tọ́gbà ládàá lórí ẹ̀. àwọn oníṣègùn náà Al-Albani rahimahullahu ta'ala nínú ahkamul janaiz wa bid'aha ni wọ́n fi ṣàlàyé pé inú báwa bá ti mẹ́nu bọ́rọ̀ ahkamul janaiz tó wọ́n yẹ wíwú súnlẹ̀ yẹn fún yẹn wípé ìgbà yóò dẹ́ máa ti kọjá níbi sàárè kèfèrí o ẹ máa ṣe súnlẹ̀ yìí o súnlẹ̀ yẹn náà ní wípé ẹ wọ́n náà o bọ̀rọ̀ bó bí yẹn sì. sálùú sálálí àǹtà bàṣírù ni ọ
afáyín wá ní láàrin ìgbà tó ń rìn pẹ̀lú òjijì ọlọ́sùn sẹ́lẹ̀ òjijì ọlọ́run wá kọjá lára sàárẹ̀ àwọn ọ̀sẹ̀ bọ́ wọ́n wá ní oore tó pọ̀ lọ́mọ àti bọ́ fáwọn eléyìí ẹ̀mẹ́ta ló wí bẹ́ẹ̀ wọ́n fi ẹ̀fẹ́ lórí ọgbọ́n gbòòfò àdìgẹ́sì wọ́n ti fi sàárẹ̀ àwọn ọ̀sẹ̀ bọ́ làwọn ti rí ọ mí ìgbẹ́ wọn lẹ́lẹ́sìn kejì o kọ̀ wọ́n ti yé bẹ́ẹ̀ torí ilẹ̀ dínà ẹ̀sẹ̀ orúkọ tó wà lọ́dọ̀ ọlọ́run òun náà ní kíni o àní ọmọ bá wọn sòwò tó ọba ń tajà ọmọ ló wọ́n rà tóun náà bá ń tajà tó náà bá fẹ́ rà ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ ìjọ ọlọ́run máa ń bá wọn ṣe àṣepọ̀ ọ̀tá yín bẹ́ẹ̀ èyí ọjà yẹ̀wù dúró kódà kò ní gbèsè ẹ̀sán tó fi ṣe kíni o tó fi jáde láyé ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ nísì ṣùgbọ́n ìyẹn ò pé wọ́n ṣe ọ̀sẹ̀ bọ̀ tẹ́lẹ̀ tí wọ́n fi ẹlẹ́bọ àwọn Yahudi àwọn ní òṣèlú tọ́lọ́lọ́run gbèlékèsédéke torí wọn mọ bí ó ti wá ọgbẹ́ ẹni kọ́ kọjá ní Jerusalem ńjọ yẹn wọ́n dẹ̀ ní fi nígbà oyè ni wọ́n lè ti parẹ́ báyìí tọ́lọ́run sì lè jí àwọn eléyìí wọ́n jù bẹ́ẹ̀ lọ ọlọ́run sì pa fún kíni o 100 ọdún ọlọ́run padà jì ọlọ́run wá fi yẹn gẹ́gẹ́ bí ràkúnmí rẹ̀ ó ti dìde tó ti di skẹ́lẹ́tì tẹ́lẹ̀ tó ti kẹ́kọ̀ọ́ sí igun ẹ̀sìn ọ̀run dànù ọ̀rọ̀ bó ti ní ìsìn báwọn ọmọ bí ó ti wá wọ́n bá dé ẹ̀ma jà dára láàmú kò sí irun gbọ́ ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ ní ìsìn tẹ̀lifọ́dà rẹ̀ ni wọ́n kò fáàrọ̀ tẹ́lẹ̀ làwọn eléyìí tó ń sáfẹ́ láwùjọ wa ẹ̀ ní ìsìn yìí àwọn ọ̀gbìn mẹ́ta lọ́kàn pẹ́lẹ́tú àwọn mẹ́ta lọ́kàn ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mọ́ kò fáàrọ̀ ọ̀dẹ̀ àríwá bàbá rẹ̀ ọ̀tá lọ́sọ̀ọ́sọ́ láti ṣàlàyé wọ́n ní kọ̀ǹsẹ́ńtì wọn máa gbọ́n pa ọmọ mú wáyé bóyá jù lọ́jọ́ ni àbí kọrin yóò ní tí ọ̀wá bí ohun ti ń bẹ lọ́wọ́ ẹlẹ́kọ́ gbá tèmi. ó ń bọ̀ wọ́n wọlé ọlọ́run láwọn àbá mi sọ wípé àwọn bàkàtà bí hukumu wọn hukumu ahlil kitab kò fà yá tètè rí ni wọn o. àwọn sọlá wọn kọjá bí sáré àwọn ọ̀bẹ bọ yẹn ó ní àló ti gba wájú àwọn eléyìí orin tó pọ̀ ẹ̀mẹ́ta ló wí. ọwọ́ akọjá níbi sàárè àwọn mùsùlùmí wọ́n ní lákọ̀ọ́dẹ àdọ̀rọ̀kà àhùlẹ́ khayran kaseera ẹ̀mẹ́ta lórí ìṣe àwọn eléyìí ti wọn wọ́n má sì bá orin tó pọ̀ ti wọn wọ́n lé pa bó orin tó pọ̀ ẹ̀rí wọ́n ní fàhánà ti nà nàbí sallallahu alaihi wasallam bó ti ṣe ọlọ́run ti gbójú wò nìyẹn ọ̀rọ̀ àrọ́jùlá ọba rí arákùnrin kan yẹ́mùsì ìkùbó ìyẹn náà rí láàrin sáré wà lẹ́yìn nàálàn ó sì wo bàtà méjì ọkọ àti sọlá sọ pé yá sọ àhíbà ṣé mo ti yẹ táyì ni mo pè wọ tọwọ bàtà méjì alùpé ṣé mo ti yẹ táyì ká bàtà ẹsẹ̀ méjì rẹ tọwọ yìí yọ lẹ́sẹ̀ ṣé mo ti yẹ gẹ́gẹ́ bí al-Asma'i ṣe sọ wọn nínú bàtà nítorí pé awọ ni wọn fi ṣe sùnmọ́ wọn ti fi tàǹgìrì fún awọ yẹn wọ́n ní wọ́n lọ fi ti sábtù tọ́ra wọ́n màálù ni tí wọ́n ti fi tàǹgìrì pọ̀ wọ́n máa ń ṣe bàtà mẹ́ wọ́n ní wọ́n ń pè ní sèbùtẹ́yìá nítorí wípé wọ́n fa awọ ara rẹ̀ dànù bàtà yẹn wà lẹ́nu yẹn wọ́n àwọn sọ̀sẹ́ láti sọ pé yọ lẹ́sẹ̀ ẹ̀rí ọ̀dẹ́dọ̀rọ̀ rọ́jò ọkùnrin yẹn náà bá wúwo ọba yanni owó àdéhùn sallallahu alaihi wasallam ìgbà tó wá rí báyìí sọsálà náà bọ ẹ ọkọ bàtà ẹsẹ̀ rẹ̀ méjèèjì rọmọ ọbí ìbá ọba ju bàtà tiẹ̀ lẹrẹ òun náà sáré ju bàtà rẹ̀ lẹ. hadith yìí àgbọ́yé wò láàrin bẹ́ẹ̀ sọlá tó láwọn ọ̀kẹ́ tó sì tún sọ pé wàhálà àwọn sàlàfíà yẹn ti pọ̀ jù ìwọ́n ní ẹgbẹ́ wọn sọ ọ́nà máa gbẹ́sẹ̀ wọn bẹ̀ wàhálà yẹn ti pọ̀ jù ṣàkíyàwó mọ́sálásí wọn làwọn lọ pọ̀ jù àbí súnà mẹ́sàn-án sọ́lá sóò ní wàhálà tó wá pọ̀ jù. ọ̀rẹ́ ẹni gbogbo òkúta ní gún yẹn lẹ́sẹ̀ tí gbogbo ẹgbó lẹ́yìn ẹni tí wọ́n wá lọ gbé sínú ẹ̀kọ́. yarhamullahu Amina tàbí bàbáyé ọlọ́run kọ́ bá ní kẹ́ alhọ́fù Amina gbé àtọ́ fi jáde láyé kálọ̀ ti jẹ̀nẹ́sà àwọn oníkíni ọ sí Ìlọrin bẹ́ẹ̀ gbàtà wa ń lọ báyìí ẹsìn yẹn sì fẹ́ lè máa yọ mọ́lẹ̀ àti bàtà ń bọ̀ ìtẹ́sì ló wù ní tẹ́sì ó tóbi pọ̀
tó tóbi pọ̀ òun ò rí bí tọ̀dọ̀ tí wọn dáhùn tún ṣe ni o ọlọ́run kó ṣe ní ọ̀rùn fún wa ká lè dìde ká mójútó dáadáa ẹnu ẹ̀gẹ́ ó gbò lórí wa kálukọ́ máa kẹfẹ́ nu rẹ̀ wá rọ́ọ̀fù tó bá wù ká lè ṣàtúnṣe rẹ̀ dáadáa ṣégeṣẹ́ bá dìbì tọ̀hún yẹn kódà iná sólà mẹ́mẹ́ ọjà rìsíìtì kẹfọ́ ẹ̀ àbó òdì rí bẹ́ẹ̀ gbọ́ àyàtọ̀ níta tó bá dé ìrọ̀lá ayọ̀dẹ̀ ti máa wà á lọ sàárè rẹ̀ straight ni àbá àwọn ọmọ nìkan yẹn dá sàárè yẹn mọ́ ìṣe àwọn ọmọ náà wọn lọ mú di àbí gbalẹ̀ ọ̀ àti ìbọn sí yẹn lọ ń wí fún ẹni. bàtà ń lọ gbogbo ẹsẹ̀ yẹn fẹ́ lè yọ ọmọlẹ̀ jọ ẹ̀. ó sì jù nínú ọmọ fúlárọ̀ yẹn nílò rẹ̀. atúbọ̀ náà lè ṣe ń ṣe ẹnìkan wá sọ fún ọ̀sán náà fáwọn ọ̀sán náà fàtà ìpè á lẹ́yìn ìgbó náà. sáàlì nílò ẹni tá a lọ gbé ibẹ̀ ńkọ́. láti wọn sọ fún gbóná. exactly bó ṣe rí mi níjọ́ tí wọ́n ti jẹ́ ẹ̀sà ṣẹ́fẹ̀ mi láti wọ́n fún ọkọ̀ lọ́wọ́ fìtà rẹ̀ ẹsẹ̀ ń jó àwọn èèyàn níbi. ó yẹ kí èèyàn ní ààyè pé owó kọ̀ọ̀díṣẹ̀ wàá fi sọ pé kẹ́kẹ́ gbogbo wọ bàtà ẹni wọ́n lọ gbé bẹ́ẹ̀ fọ́ngbà tí ń jó wọn ìṣẹ́jú mélòó ló ń lò tó fi kù mẹ́. wọ́n ní sẹ́rí hadithi ó ń tọ́ka sí wípé akọ kéèyàn máa fi ẹsẹ̀ bàtà rìn láàrin sàárè kò sì nídìí ká wá wá wí. ìgbé ńgbà táwọn sọ̀sọ́ lá ń rí pé dọ̀tí ń bẹ níbi ẹsẹ̀ bàtà ẹni yẹn ló ti sọ pé kọ́ yọ kò nídìí àwárí. àti ká sọ wípé nígbà tẹ́ni yẹn wọ̀ ọ́ sí fi ń sakọ̀ ló fi ní ọyọ. nítorí pé bàtà ẹsẹ̀ bàtà màálù àwọn màálù yẹn nínú nǹkan táwọn ẹ̀yà míì máa fi ń ṣe fáàrí ni wọ́n ní gbogbo eléyìí àwáwí tí ò dára tí ò lẹ́sẹ̀lẹ̀. wọ́n lẹ́nu tó bí ronú sí àwọn sọ̀sẹ́ láǹṣe kọ̀ ánìl julus alálẹ́kọ̀ọ́ bọ̀ ó ti kọ̀ fún wa ipá àgbọ̀dọ̀ jókòó lórí sàárè àdẹ̀sí gbọ́dọ̀ rọgbọ̀kú lórí ẹ̀ àgbọ̀dọ̀ tẹ sàárè mọ́lẹ̀. èèyàn mọ̀ wípé kíkọ̀ yẹn ó wáyé ihtiراman lẹ́tùkẹ́ni-ha láti lè fi bọ̀wọ̀ àwọn ẹni tí wọ́n sùn sínú yẹ̀fẹ̀ yẹn ni. ká má torí wọn mọ́lẹ̀ ẹ̀yin tẹ́lẹ̀ máa sì kúnlé torí gbogbo ẹ̀sìn ẹ̀yẹ tó ní wọn tó fẹ́ ṣe pati ọ̀ya gbégbó bí àtìlẹ̀ àyè lè ní kí àwọn ọmọ náà torí gbogbo ẹ̀sìn ẹ̀yẹ ẹni wọn ń gbórí ìbẹ̀gẹ́ lọ́rọ̀ wọn lọ́rùn yìí ká tó bẹ̀ lóyún kọ́ jáde. ọ̀sán náà wà fáwọn aníṣẹ́yìn wọ́n ń gorí ibi tí àwọn mùsùlùmí kìíní kan ọlọ́run ní ọ̀kẹ́ ọ̀dà náà bá di ní aago mọ́kànlá sẹ́nìkan wá gbé wọn. tó ní kó dá àwọn ọlọ́pàá máa ń sá lọ fún wọn ní wọ́n bá ti dì lẹ́hùn báyìí àwọn tí ó gorí òde ọkọ̀ wọn wá fi kó àwọn orí ní. ṣé mọ̀ pé a ti sọ pé àwọn hadith mi lè jẹ́ mọ̀ṣúkò ṣùgbọ́n láàfin àlàfo yóò gbajúmọ̀ tó sọ ṣùgbọ́n kò ní di sálẹ̀ kò sí ní nípìnlẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ hadith sẹ́yìn aláì irọ́ ta wí yóò ti ṣe táyé àwọn àtẹ́yìn bákẹ́ irọ́ ìwọ̀ títí wọ́n bá yí ìdíkẹ́ yẹn kí wọ́n sábà ṣe ìṣe pápátá. afáàyè gẹ́gẹ́ lọ́kẹ́dì sọ fún olóńgbà ní ẹnìkan tó bá dì lẹ́wọ̀n á dì tẹ̀yìn. àwọn ó ní kódà àwọn òrí ẹyẹ ẹ̀rù ń bà wọ́n gẹ́gẹ́ kí làwọn wà. lọ́wọ́ kan àwọn yàrá ṣe kéde o làwọn kò lọ́gá ìkémi alhamdulilayi àwọn afa àtàrí ẹ̀ láwọn afa àgbòrò mi o àwọn náà máa ń tẹ̀lé òkú lọ sí tẹ̀lé òkú. tí wọ́n rí i pé àdéhìsì tó wà bọ̀ sùúrù ní ṣùgbọ́n láàbí làlá kò ní pèlè kékeré. àdúgbò kò jáde ọ̀kan náà fáwọn akẹ́ lọ. wọ́n wá ní òun ní àfa òun ní àfa wọ́n ní kílẹ̀ rí bàbá náà lójú kòtò yóò wọ́n fi wọ́n rí irun. lórí sàárè ìdẹ́gbẹ́ ló dé kòtò kí ẹsẹ̀ lóyìn tá a gbẹ́ fún ìyá tá a gbé sínú sàárè kí ẹsẹ̀ lóyìn oríṣi yẹn ló gbókùn wáyé báyìí. káwọn ẹ̀ wá sí ilé òkú gbòòrò. nígbà tá a ti gba iṣẹ́ pé àwa ti wá yàní àfáàrù ni wá kí a máa lọ gbẹ́ kòtò sàárè
torí iṣẹ́ ni sọ́yẹ́ kéèyàn máa gbowó lórí ẹ̀ ṣùgbọ́n kò yé wa òun lọ́ọ́ fàlà àti máa ń fi ojú ọ̀pọ̀lọpọ̀ àwọn òkú wa láàrin tá a bá bí wọn àti tí wọ́n bá kú ẹ bá di pé wọ́n ń gbé sáré ní wákàtí mẹ́rin wọ́n ń bẹ lẹ́nu ẹ̀ wọ́n ń bẹ náà ní lẹ́nu ẹ̀ kó tètè máa lọ bá dáadáa rẹ̀ kó tètè pẹ́ lè rí tó bá sì jẹ́ níbi kí láburúkú láàrin wa kẹsẹ̀kẹsẹ̀ nígbà táwọn yẹn kí n kẹ́kẹ́ òsì yé wọn wọ́n bá ní 4,000 pẹ̀lú àwọn àdìpọ̀ yìí láti délé wọ́n lẹ́sìn lórí jígà kan gbẹ̀. gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ìlàbí sọ wípé sípò nínú àwọn àbá tí wọ́n ń jókòó ti bá àtijọ́ méje àtijọ́ mẹ́jọ wọ́n lè gbarú sẹ́yìn. wọ́n lè onígbà wọn náà fáwọn wọ́n lágbẹ́sẹ̀ àárẹ̀ wọ́n máa fò wọ́n lè gbarú sẹ́yìn. wọ́n láyé ó sì bẹ́ẹ̀ torí bá sọ wípé owó fáànù ní fóòkù nínú sàárè owó èsì ni owó nẹ́nì láàbìlà owó bẹ́ẹ̀dì ni ó bẹ́ẹ̀ gidi ó kẹ̀ káwọn ọmọ kéwú ẹ̀yà aláàbí alọ́bíṣẹ́ wa agbájúlọ iṣẹ́ wa yọ̀ọ́ tó yá 4,000 naira ó lè rí márùn-ún lójúmọ́. Tẹ̀lé pé tirẹ̀. Ìyẹn ni owó halali ni. Àbí wẹ̀ ẹgbẹ́ yìí sẹ́yìn náà pé gàṣálú náà làwọn ń bí wọn. Ìmọ̀kọ́ sílò ni. Ìgbà tó kó àgbàlagbà ni ẹ̀rọ mú 154. Orí iṣẹ́ rẹ̀ lọ́wọ́. tó nípa bẹ́ẹ̀ àìgbé bàtà wọ sàárè láti lè fi bọ̀wọ̀ ẹni tó wà nínú yẹ̀pẹ̀ láti má máa gún orí ẹ̀ mọ́lẹ̀ ni. níṣẹ́lẹ̀ àti kọ̀ fún wa pé a kò gbọ́dọ̀ jókòó lórí sàárè kódà gbọ́dọ̀ yàgbẹ́ láàrin sàárè. wọ́n ní gbọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó ti múrò wáyé pé ìjókòó sórí ògùn náà tí ó jó yẹn lásán tí ó tún wá yọ gbogbo òdì rẹ̀ ọdẹ ti lórí ẹfọdún kó jókòó sórí sàárè lọ. ádùn báyìí insha Allah láti fi àyè ìbéèrè lẹ ádùn fún ọ lọ́wọ́ fún lọ́wọ́ fún lọ́wọ́ fún lọ́wọ́. ní ọ̀pọ̀ gbà tí àwọn ẹ̀bá lọ sí ìjọba wọn máa ń ṣe báyìí tó máa ń já ilé sí ìdarí èdè lẹ́yìn ìtura. níjòkó wa ní báyìí a ti gbé àkàmù ìjàdá ìzùwà àti dídáhùn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ṣùgbọ́n à ń bẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ọ̀fọ̀ ìgbà yàwó àmọ́ kábà sọ wípé ohun tá à ń ṣe àní pátì èyí tó dáa jù náà ní pé tí ẹ bá ti rẹ́rìí kí ẹ dẹ̀ fi olórí ẹ̀. ìjà ewé pé a máa fọ olórí òkú àpò pákó le lọ sí ohun tá a lè fi bá kẹ́ ọ́. ìdókòtò dáa ká sọ fún wa ṣùgbọ́n nǹkan tá a mọ̀ láwùjọ wa láti tẹ́ra náà. àlùfáà wípé hadith Abi Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu ó kílẹ̀ àjùlẹ̀. ó kẹ̀dé sọ ni pé tóun bẹ́ẹ̀ ti kú tán ẹ gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kan wà láàrin òun sí yèèpẹ̀ kẹ́jẹ́ ká òun ka yèèpẹ̀ ni. ìgbà tó sọ̀rọ̀ yẹn jálẹ̀ àsọ́lẹ̀ wọ́n á ní ohun tó ń sọ yìí ti ń lágbára ju o tó o gbọ́ nǹkan kan lẹ́nu ànẹ́bì nípa rẹ̀ ó ní náà mo gbọ́ nǹkan kan lẹ́nu ànẹ́bì tí ìwà wà ní. Abu Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu ó wí bẹ́ẹ̀ hadith yìí wà ní Musnad Imam Ahmad hadith tó gbádùn èyí tó dáa jù òun ni ká bá sọ wípé ká bọ̀wọ̀ rẹ̀ láti máa kó pẹ̀lẹ́ lórí ẹ̀ ògbé pákó lè ògbélé bí àgbà ọ̀ka àbọ̀ ní màkà ọmọ wọn ni hùnẹ́ká lè jẹ́ sùnmọ́ máa mú dúdú lìyẹ́sà àkìlà hùdúdú ìlà àyè yẹni kàrà lè hùdú wọ́n yóò mú sí lè àmú kàdé rọ́mùnà àárín ìyẹn o
wọ́n lọ sí ara bẹ̀ ìlà ayẹyẹ ní kọ́ra lè hàn tẹ ẹ bá kó pákó yìí sí pákó ní ọjẹrà egbò wa padà wà kẹfù ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ òkè ọ̀rọ̀ akópákó àwọn alátẹ̀kí bọ̀ ọ̀rọ̀ yìí sèrú dẹni ìyẹn àtúntàtù mẹ́kù rẹ̀ nígbà tí àfa àwọn gàmùnà mẹ́rin tí wọ́n jáde láyé aṣọ tí wọ́n fi sí wọ́n tí wọ́n bá fi borí ẹsẹ̀ ayọ̀ ọ̀tà tí wọ́n bá fi bẹ̀tẹ̀ orí ayọ̀ ọ̀tà òjijì ọlọ́run ẹ kúkú jẹ́ kí orí ó bò kọ́kẹsẹ̀ ẹsẹ̀ tó wá fún yẹn wọ́n wá mú ìsìnkú ewé tó dàbí márùngbó ń sẹ́yìn tọ́yẹ kóorun rẹ̀ wọ́n máa rún dídùn wọ́n mú ewé yẹn wọ́n fi dí ibi àlàfo ara àyókù lọ́ba kan mọ́bí irú sórọ̀ ọ̀rọ̀ èyí tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa àti pa sáàtà ni wọ́n dẹ̀ lómi tó sọ wípé àwọn wò pé àsọ́lẹ̀ ẹyú pé kìíní ẹ̀ láàdì ni kì í sọ̀rọ̀ ṣáàkù kílẹ̀ mẹ́rin ti yàtọ̀ ìbí condition ló gbé wa lọ bá ṣẹ́k lórí hadith ti fi àyè pé aláhdùlánà wọ́n ṣẹ́kù lọ́wọ́ yìí náà pé láà tába gbé sàárè tó ga tó ẹni tó tẹ̀sẹ̀ mẹ́fà tó dé lódò ẹ̀ tán káwa yọ yàrá kan síbi tá a fẹ́ kọjú òkú sí kápá òkú mọ́ sínú ẹ̀ àwa la ní. èyí tá a wá gbẹ́ lágbẹ́ lọ lẹ̀ tó dínkù sí ìta ń bá bọ̀ ni lẹ́kọ̀ọ́ yìí nínú. àwọn míì sì sà àwọn ní bẹ́ẹ̀ condition kò lè yà òun ló tún wá débẹ̀ bó o láwọn akọ̀ pé torí ẹ̀yìn wọn tó bá tún wà ní oṣù náà á jù lẹ̀. torí bẹ́ẹ̀ hadithi lè mú sàlá ṣàárí fún ṣíà ẹ̀rí ni bí òsì ọgbọ́n kẹtàlá kẹtàlá náà. àwọn ẹni tó bá ní pẹ́lẹ́ sí ilé tí a lè gbájú ló pẹ̀lú ká fọ́ sí ẹnu ẹ̀nà pẹ́lẹ́. bẹ́ẹ̀ni èèyàn lè gbà mọ́ rẹ̀ ó lè yí tó dáa jù bí ìbá ti pé àìmọ̀ kẹtọ́ pọ̀lọpọ̀ àfi kọ́lé mílẹ̀ wà ní àwọn olódò rẹ̀ sọ èyí tó dáa jù ni pé kéèyàn níbi tí wọ́n máa tọ̀ sí lọ́tọ̀ kó sì nílé ìwẹ̀ lọ́tọ̀ ló dáa jù torí hadithi kéèyàn nìkan kan yóò gbọ́dọ̀ tọ̀ sínú kí ni ìrọ́kì tó mọ̀ yẹn kẹ́sì lóbi gbogbo ẹ̀ kọ́ lọ pẹ̀lú ọ̀rọ̀ pé a máa sọ sí tọ́lẹ́sì ní káàkiri rẹ̀ ọ̀nà torí omi kìíní yẹn ó lè máa ta sí yẹn la àìgbín yẹn tó mi bá ń kẹlẹ̀ báyìí ó tó lè padà jẹ lọ. tí ó fi sí omi irú yẹn náà tún dáa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wà káàkiri láwọn ọ̀dọ̀ àwọn àǹfààní méjì lọ́wọ́ bẹ̀rẹ̀ wà káàkiri bójú kẹ́mẹ́ lọ wà bẹ̀rẹ̀ nìyẹn ń wẹ̀ ṣùgbọ́n kò ní ta lákìn nìbàdí àwùlà tó dáa jù pé pé yẹn nìyẹn lóye rẹ̀ ìyẹn lèyẹn sì nílẹ̀ yẹn sì lè bá wẹ́lẹ́kẹlẹ̀ àsọ̀rọ̀ pé ọ̀rọ̀ dọ̀ mí yìí ó sì lé tọ̀tẹ́gbẹ̀ kan ilé ìgbẹ́ wà mẹ́ ó sì sì lé tọ̀tẹ́gbẹ̀ kan ọ̀tà púpọ̀ jù ọlọ́mùbá ní fún yẹn. náà alọ́mọ mi. ẹ̀yin obìnrin o wọ́n ti sọ pé o tí a bá ti pa fẹ́ máa lọlé a lè máa lọlé o ariwo yìí tẹ̀ ń pàǹdí wa lọ́wọ́ ṣùgbọ́n yẹ kí ìbéèrè yìí ṣàǹfààní fún yín náà. náà kò sí ti bẹ́ẹ̀ kọjá pípa rí àwọn èèyàn láwùjọ wa yìí tí wọ́n sì máa jà lọ pé kìlá wọn kálá sọ́wọ́ àwọn kò sí ti bẹ́ẹ̀. ṣùgbọ́n ìṣesí táwọn àfáwà méjèèjì yẹn Ali àti Muawiya radiyallahu ta'ala anhuma àwọn méjèèjì ọ̀rọ̀ ìgbìyànjú téèyàn ó lo ìmọ̀lẹ́ lórí ni wọ́n ń fà. yéde ní àdíjì ti wà lórí ẹ̀ wípé tàbárẹ̀ tó ṣe mistake ládàkẹ́ ọ̀bọ̀. mo rò bó ti rí yẹn níbi ẹni tó bá tẹ̀sí kọ̀rẹ́sì ọmọ àgbà kí ni o àgbàlagbà méjì bóò làwọn oṣù àwọn àtàwọn padà wà náà dé lẹ́sẹ̀ tí ò ní mọ̀ pẹ̀lú ládàkẹ́ láti ní ká sẹ́mi. tàbí tàbá rí láàrin àwa àbí ilẹ̀ náà fèsì ara wa tó ìgbé ohun táwọn sọ̀rọ̀ lé lórí kìí ṣe ohun tó nípìnlẹ̀ tó fàjà láàrin wa kí nǹkan yóò nípìnlẹ̀ kálukú ń lu agbára ìmọ̀ ni. bọ̀rọ̀ bó ti bẹ̀rẹ̀ nísìnyí ó pọ́sibù dáadáa kó ṣe pé ẹgbẹ́ kí ó ní ládàkẹ́ ẹgbẹ́ kì yóò ní ládàá méjì nítorí fífi ẹ̀kọ́ rẹ̀.
ẹ̀rí ti rí báyìí wallahu a'lam àrọ́gbọ́ kẹ̀kẹ́ tá a dà ní àtàhákùnmí là kọ̀ǹgùtì ní àárín kẹ̀kẹ́ tá a fẹ́ sọ. ẹ̀pẹ́ bí obìnrin tó fẹ́ kọ́kọ́ léèsì tó lọ jáwé tó ìgbé tó fi ń dájọ́ ń bẹ̀ kìí ṣe ń tọ́lọ́ wọn bá sọ̀tà. ìgbà wọn fi so ìjì fẹ́ nìyẹn wọ́n so ìjì pẹ̀lú àwọn àríkánù nìka. àwọn eléyìí bá ń sọ pé wọ́n ní ọba bọ́ sùn wọ́n ní kò fọ́ lóúnjẹ ọba wẹ́rẹ́wẹ́rẹ́ nínú ìṣẹ̀dálẹ̀ bíbá yìí ìṣẹ̀dálẹ̀ fún ọ̀tọ̀ ni àti àhákùnmí là tọ̀hútù tọ́jú ẹ̀rọ aláǹfààní àti gbẹ́ni yẹn lọ síbi tí wọ́n sì lọ ṣẹ̀yà ló dájú wallahu ta'ala a'la wa a'lam. عليكم ورحمة الله وبركاته. عليك. wàláì wọn ọmọ wọn sọ ni a padà máa sọ létí àwọn èèyàn tí ó yẹ pé iṣẹ́ rẹ̀ ní í ṣe tó ti ń sìn ọ̀rọ̀ ẹ̀fẹ́ ọ̀nà ẹ̀sán ìwọlọkẹ sífù rẹ̀ tó ti ń sìn ó sì gba aládàá tó bá ní ẹ̀sán ipò ló gbowó ṣùgbọ́n ẹni tó gbé pé ń ṣiṣẹ́ rẹ̀ á lè sọ pé ó má gbowó ṣẹ́ rẹ̀ torí tí ọba níbẹ̀ ni àwọn àfọ òní kẹ̀sì máa kọ́ sínú àlẹ́fọ̀kókó àlẹ́mọ̀tà àlẹ́fọ́tú bẹ̀tàríkà wọ́n kọ́ sẹ́ńbà wà ní wọ́n máa ń kọ́ sí wọ́n kọ́ sí ẹ̀fẹ̀ mọ́kúlò ṣèṣì ìnáwó àpàlẹ̀mọ́ wọ́n wá sọ síbẹ̀ pé bí ìnáwó gbẹ́lẹ̀gbẹ́lẹ̀ bí ìnáwó wẹ̀kúwẹ̀kú àwọn èsì kẹ́sì bí ìnáwó gbókùgbókù ẹgbẹ́ gbókù yàtọ̀ sáwọn gbókùjó tó gbókù séjìká tó ti ọ̀dẹ́ sì jì tí wọ́n á gbé séjìká lọ ní òbí tẹ́tẹ́ ó gbowó lórí ẹ̀ ó rẹ̀ pé nǹkan tí yẹn lè gbowó lé lórí ni torí tí ọba ní àwọn àfọ̀nì máa sọ pé owó yẹn ẹ lọ yọ ní sókè o yòókù tó bá kún yẹn padà fún lójú. yóò gba adáko ní ìbí sẹ́rẹ̀ ní ọ̀dà ẹ̀wò oníṣìí ẹ̀wò ẹ̀ dáko ẹ̀ wà ta ìṣù tẹ́gbì padà ká máa sọ fún yín pé kọ̀ wá tẹ̀sẹ̀ fẹ́ gbà wọ́n. ẹ̀ gbàládà ìgbẹ́ ìjì aláàlí náà. àbẹ́ ti gẹ̀ẹ́sì ní sìn tẹ́ láti dáko yín tẹ́ ní gbogbo akáma wá bẹ̀ ká máa kó sùn. ẹ̀ gbàládà yẹn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹni yẹn náà sí. iṣẹ́ tiẹ̀ ní gbẹ́lẹ̀gbẹ́lẹ̀ sàárè iṣẹ́ rẹ̀ ní wẹ̀kúwẹ̀kú bọ́ọ̀ bó ti bẹ́ẹ̀ bó ti rí nìyẹn. ọkùnrin tí wọ́n rí ìrìn àjò wọ́n ti wá rìn sọ́nà ìjìnlẹ̀ lọ́wọ́ wá kádàrá sí ìjàmbá mọ́tò tẹ̀lé. àwa kó wọn jọ òṣèlú lọ́pọ̀lọpọ̀. àwa ń wò wọn arákùnrin ẹ̀dá àgbẹ̀ mùsùlùmí méjì mẹ́ta ní wọn láti fi gbogbo ní ìsìnkú àbáfẹ́fà. nígbà tá a ti rẹ́ẹ̀rí kọ̀ọ̀kan gbọ́dọ̀ dáadáa á gbé dájọ́ lórí ohun tó hẹ̀ dánẹ̀ ni ọ̀rọ̀ bó ti ọlọ́run sì yẹn. Kàkọ́ sì torí ayé ní kàdùn lọ́kàn wá ìdí dáadáa torí kọ̀ọ̀dá kékeré fèrè àti mùsùlùmí ọ̀hún wà ní bojì gan náà.